Àṣà Yorùbá ìgbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa kò gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́. Àṣà Yorùbá ìgbọ́dọ̀ parun. Yorùbá ló láṣà, àwa lálẹ́ èdè wa. Ètò Yorùbá ló láṣà pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù. Àṣà Yorùbá ìgbọ́dọ̀ parun. Ṣòkòtò àgbà òye ni yóò fojú lẹ́sìn á máa ṣòfin. Tẹ́nítẹ́ní o tàkísà nígbà wọn. Ẹnu àjà tara wa lọ́pọ̀ ọmọ àlè ní kọ́wọ́ sí kúrò ní bàbá rẹ̀. Ẹwà ìlú Yorùbá o tiwantiwa. Àṣà Yorùbá àrọ́wọ́dé gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa má gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Ọmọ ẹlò lè ṣe pípẹ́ bẹ̀rẹ̀ kápìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíràn o. Bùkọ́lá Akíntẹ́rù fún iṣẹ́ ọpọlọ. Lo FM láti mú bí ẹdun láti rọ̀ bí òwe o. Abala mẹ́ta lètò Yorùbá ló àṣà. Abala rírú wa níbo láti ṣẹ̀ wá. Abala kíkọjú àtàbálà mòye. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Àṣà àti ṣe ilẹ̀ wa má gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Yorùbá ló láṣà, àwa lálẹ́ èdè wa. Ètò Yorùbá ló láṣà pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù. Àṣà Yorùbá gbọ́dọ̀ parun. Yorùbá ló láṣà, àwa lálẹ́ èdè wa. Pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù lórí ilé ọ̀rọ̀. Yorùbá ló láṣà wa tiwantiwa. Àìkú àìtí àìdíbàjẹ́ ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run ọ̀la arúgbó láíláí elédùn tó mọ àrè òdú ní bàbá mi ó ti ń bẹ kóhunkóhun tó máa bẹ òkèlè rọgọdì tí ò ṣe é gbémì fẹ́nìkọ̀ọ̀kan bí bàbá mi bá dún báyìí dídùn rẹ̀ ó sì mì gbogbo igbó yóò mì gbogbo ògbóró yóò mì gbogbo àdúgbò ọlọ́run tó ń jọba lórílẹ̀‐èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ tó sì tún ń jọba lẹ́ẹ̀kan náà káàkiri àgbáńlá ayé kì í sú kì í rẹ̀ ọlọ́run tí kì í tòògbé kì í kan kì í dìpẹ̀tà kì í sì bàjẹ́ òrìṣà àfi gbogbo ìgbàgbọ́ tèmi ní nítorí pé ẹni tó bá mọ iye adẹ́dà kò ní kọ́yán Elédùmarè kéré ọlọ́run ó ṣe o a tún dé bá a ṣe ń dé mo ti ṣèbà fún wọn ẹlẹ́dàá nítorí pé àkìkì tán lórúkọ rẹ̀ bá a bá kí ọ látòní títí dòwò ọ̀la a lè kí ọ tán nítorí pé iṣẹ́ ribiribi ló ń ṣe ní gbogbo ìgbà ìwọ lọ́wọ́ tó gbé ẹ̀mí atọ́kùn ró ìwọ lọ́wọ́ tó gbé gbogbo ẹ̀mí etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí nílé ró adẹ́dàá o ṣeun tó ṣọ́ wa o ìdá yìí ọ̀sẹ̀ tó kọjá adágbére fúnra wa rí pé tiwa tọ́pẹ́ tiwa jọpẹ́ lọ báyìí nítorí pé adárunṣe ni bàbá mi ó sì ti pa wá mọ́ àdìmúlà òde ọ̀run ni bó bá wo ẹ̀dẹ́dàá yóò dífá ayé lọ wájú bó bá wù á tún dífá ayé sí ọwọ́ ẹ̀yìn olúwa o ṣeun adúpẹ́ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà mú kí yín ẹ kú ilé o èmi àti ẹ̀mọ́ sọ pé ẹ kú ilé kúkú là ń kára ilé ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà ẹ kú òkúnra là ń kí aláboyún
ojú gbòòrò kúkú ní tàwọn onídìrí, àwọn náà ó sì dá wa lóhùn pé tó òyà ó yà o. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò tí gbogbo yín nífẹ̀ẹ́ sí tẹ́wọ́ gbà. Mo kí yín o, ẹ ṣeun. Ohùn èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ẹ pè mí tẹ́ ẹ rán mi ṣe ní tẹ́ ẹ bá sọ àbúrò yín ni mo jẹ́. Ohùn mi lẹ́rọra gbọ́ wẹ́rẹ́ o. Bùkọ́lá Ajítẹ́rù òun lèmi jẹ́, tí ìnagijẹ rẹ̀ jẹ́ David. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Yorùbá ló láṣà. Mo ní káfíbà fún oníbà ẹni tí bàbá yẹn káfí fún. Mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ Fẹ́mi Adésínà fún orin tá a rọra gbé wọlé. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló nífẹ̀ẹ́ sórin. Alhaji Abbas Obesere àwọn náà ṣe fún wa. Bàbá mi pàtàkì Ajóbíewé àwọn náà ṣe fún wa. Tó wo kí n wá mú fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí ọmọdé tó bá júbà ó di dandan kó jù ú ṣe. Mo júbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn ẹni iwájú tí wọ́n ti ń bẹ káwọ́ tiẹ̀ tó mọ́ lálàpá àti ẹ̀fẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin bàbá mo gbóṣùbà fún yín o. Ẹ̀yin ìyá mo gbóṣùbà fún yín o. Nítorí pé iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe òun làwa náà ń tẹ̀lé. Láṣẹ Elédùmarè yóò máa ju gbogbo wa ṣe ni. Àmọ́ rí yín bá o láṣẹ Adẹ́dàá. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fi wáyà ránṣẹ́ sí wa, tí wọ́n ń wúre fún wa, tí wọ́n ń ṣàdúrà fún wa. Ẹ̀bùn pàtàkì làdúrà jẹ́ nínú ayé tèmi toró mọ́ ṣiṣẹ́ ribiribi nínú ayé ẹ̀dá ni. Mo dúpẹ́ o, láṣẹ Elédùmarè àní súra wa. Tó a ti dé bá a ṣe ń dé, gbogbo yín lẹ kúkú ti mọ̀ pé lórí ètò Yorùbá ló láṣà abala mẹ́ta gbòógì la ní lórí ètò yìí. Abala àkọ́kọ́ labala orírun wa, níbi tá a ti máa ń gbé àwọn àlejò agbáṣàga pàtàkì tí wọ́n mọ́ wá darapọ̀ mọ́ wa láti sọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ jómi tó rọrùn lórí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. Abala ẹlẹ́ẹ̀kejì ni abala kíkanjú. Ní abala ilẹ̀ ti láǹfààní láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kẹ́ ẹ mú àwọn ìbéèrè tó jẹ máṣà, ìṣe, ẹwà, ògo Yorùbá. Bẹ́ẹ̀ bá sì ti gba àwọn ìbéèrè wa káwọ́ fún abala ẹlẹ́ẹ̀kẹta wa ni abala amòye, níbi tá a ti máa ń gbé àwọn oríṣiríṣi àwọn orí adé, àwọn agbáṣàga pàtàkì, àwọn amòye tó jẹ́ pé àṣà àti ṣe Yorùbá ti sọ dèèyàn ńlá, tí wọ́n ti fi ṣe iṣẹ́ àṣelà, tí wọ́n ti fi lọ́mọ lọ́wọ́, tí wọ́n máa ń darapọ̀ mọ́ wa láti bá wa sọ̀rọ̀ lórí ìrírí wọn àti ìtẹ̀síwájú àṣà àti ṣe Yorùbá. Tó mo tún kí yín o, ẹ ṣeun o. Lénìí ẹ jẹ́ súré kí n kọ́kọ́ na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí n nà ní ìbẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún. Ẹ̀yin tí a bá ń darapọ̀ mọ́ wa lórí Facebook ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lókè téńté. Mo ní pé àwọn ló ń jẹ́ kò tó nǹkan, bóúnjẹ bá dùn kò sí nǹkan tó ní kéèyàn mọ̀ fún yàn jẹ ńbẹ̀. Ẹ dákun dábọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ pín káàkiri, ẹ polongo ètò Yorùbá ló láṣà fún gbogbo àwọn tó ń bẹ nílé lóko, kódà àwọn tó ń dirun lọ́wọ́, àwọn tí wọ́n wà lórí ìrìn gan wọ́n láǹfààní àti mọ́ gbọ́ wa rìn. Ẹ kúkú mọ̀ pé iléeṣẹ́ glowfm.com tó ká gbilẹ̀ gbì báyìí tìlú Manchester, ibẹ̀ lẹ ti lè gbọ́ wa. Bójórí ẹ̀rọ alágbèéká yín náà ni ẹ̀yin ṣàtẹ̀ Glo FM, bẹ́ẹ̀ wà inú mọ́tò ẹ mọ̀ gbọ́ wa lọ. Ẹ pín káàkiri kí gbogbo àwọn èèyàn kí wọ́n darapọ̀ mọ́ wa kájíjọ ṣe kó mọ́ bá a bàjẹ́. Láṣẹ Elédùmarè kò ní bàjẹ́ lórí èmi àti yín o. Ìbò sí kọ́mọ ẹlẹ́ran gbogbo àwa Yorùbá ká mọ́ bá a padà wá jẹun. Láṣẹ gbẹ́tò Yorùbá ló láṣà kalẹ̀. Ẹ ṣeun lẹ́ẹ̀kan sí. Tó èmi lè ní jẹ́ èmi ò fẹ́ fún yín ní gbogbo ohun tó ṣẹlẹ̀ o torí ká tó bọ́ sórí afẹ́fẹ́ nǹkan ti yan. Tẹ bá ń gbọ́ mo dira wa ní lọ́tún lósì, wọ́n dira wa ní, wọ́n kó sọ́wọ́ ọ̀tún, wọ́n kó sọ́wọ́ òsì, mo ní tó. Ẹ má fẹ̀rín pàdé èmi ò sí ń di àbòsí o, kò sí sójòrò lónìí. Òfin kan tí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ti mọ̀ ń lé, kò sí bẹ́ẹ̀ ṣe lè rẹ́rìn tó lónìí, kò lè jẹ́ mí. Bẹ́ẹ̀ bá ìṣèbù ẹ̀yọ kan báyìí, owó gọbọi jàǹtì báyìí ètò Yorùbá ló láṣà ó gbà lọ́wọ́ yín. Kẹ́ ẹ bá rò bóyá ẹ lè fẹ̀rín dọ́gbọ́n rẹ̀ kò ṣeé ṣe o. Ọdún ni àlejò agbáṣàga wa pàtàkì, ọ̀pọ̀lọpọ̀ nù wa pátápátá la mọ̀ wọ́n, pàápàá jùlọ àwa tá à ń gbé ìlú Manchester lórílẹ̀‐èdè United Kingdom. A kí wọn nítorí pé agbáṣàga tí wọ́n jẹ́ Sàràkí ìlú ni wọ́n, Adẹ́dàá gbọ́ àdúrà wọn. Gbogbo ibi tán bá wá dé báyìí ògo l'Ọlọ́run ti ṣe wọ́n. Láṣẹ Elédùmarè ògo yóò wà ní wọmi. Gẹ́gẹ́ bí ìṣe tiwa ẹ kúkú mọ̀ pé mi ò sọ ọ̀tọ̀ wá ní kọ́ lọ́n gbàdúrà yàn kí ìgbéraga ó wọ̀ ọ́, èyí ló sì mọ́ ń gbé ẹnikẹ́ni ṣubú. Mo dúpẹ́ nítorí pé ìwà rẹ̀ lẹ́wọ̀n
gọbọ báyìí lórí kò sẹ́ni tí wọn ò lè tẹ̀ fún àtẹni tí wọ́n tó àtẹni tí wọn ò tó ìwà rẹ̀lẹ̀ àti wọn gbé ní débi gíga ni. mo kí yín o mo kí yín káàbọ̀ sórí ètò wa. ìdí tèmi tún ṣe wá nífẹ̀ẹ́ sí ohun tí wọ́n ń ṣe ni wípé ọ̀kan gbòógì ni wọ́n jẹ́ lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílùú wa níbi pé tó ẹ dákun dábọ̀ kí láadé rere ń bẹ lára gbogbo wa. Yorùbá ni mí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mí iṣẹ́ rere sì kún ara mi ní gọbọ. Ẹ mọ̀ fẹnu àtẹ́ ẹ mọ̀ bu ẹnu àtẹ́ lù wá. Wọ́n wá gbé ètò kan kalẹ̀ pé tó èmi o gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀jẹ̀ tí ń bẹ lára mi báyìí jíìnì ara tèmi taláwọ̀ ewé yóò mọ polongo òṣèré ọmọ Oòduà ni yóò mọ polongo òṣèré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní wọ́n ń pè ní jíìnì aláwọ̀ ewé tèmi gangan àti yín gangan. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Láṣà nílé lóko àti lẹ́yìn odi mo kí àlejò mi pàtàkì ọ̀gbẹ́ni Adéwùmí Owólabí Àdìsá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Favoured Major ẹni tó lọ ń yọnu sí. Ẹ kí àwọn olólùfẹ́ wa nílé ẹ̀rín èmi sọ pé ẹ̀lẹ́ fẹ̀rí kó mi lómi ọbẹ̀ náà ń bí lo bẹ́ẹ̀ báyìí ṣe èbó kan báyìí ẹ̀rọ̀bò ẹ kí wọn. mo kí gbogbo ilé o ìgbà tó lóòtú tó ń ṣe láti. mo ti mú yín lẹ́ẹ̀kan tíráì mo ti gbọ́ mo ti ní kò ṣe ẹ̀sán gbogbo owó lẹ́sàn lónìí. mi ò bí mo sọ ohun tẹ wù mí. èmi gbọ́ lẹ́nu yìí àwọn olólùfẹ́ Yorùbá Láṣà náà gbọ́ gbìyànjú lẹ fẹ́ sọ. tí wọ́n ń gbìyànjú láti sọ láti dárúkọ mi mo tún wẹ̀ pẹ̀lú tọ̀tún pé ṣé èmi náà ni wọ́n fi wọn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan àdẹ̀kú ètò. Ẹ ṣeun ètò yìí ètò ńlá ni. Ẹ ṣeun adúpẹ́. Ọlọ́run máa fún ní àmì àṣẹ. Ẹ káàbọ̀ dáadáa sórí ètò Yorùbá Láṣà. Ṣé ẹ rí gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àwọn àlejò agbáṣàgà pàtàkì tá a bá gbé wá sórí ètò a máa ń béèrè lọ́wọ́ wọn pé ìlú tẹ́ ẹ ti ṣẹ̀ wá gan kó tó tiẹ̀ di kẹ́ tiẹ̀ wá di ti bí ìlú gangan nílẹ̀ Yorùbá náà ẹ dárúkọ lóhùn fún gbogbo àwọn olólùfẹ́ wa nílé. ọmọ ìwọ ọmọ ọ̀dọ̀ ọba ni mí. ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ kò sí dàbí ṣùgbọ́n nú ṣé wàá rí o tẹ́ bá ti dárúkọ lóhùn tán ẹ wá ní àǹfààní láti fi ohun mẹ́ta gbòógì kò sí ìlú tí ò lámì ìdánimọ̀ rẹ̀ kò sí ìlú tí ò lóúnjẹ tí wọ́n fẹ́ràn jù kò sí ìlú tí ò nírú aṣọ tí wọ́n lò kò sí ìlú tí ò lóríkì nǹkan mẹ́ta gbòógì tó bá wù yín látọkàn yín ẹ fi júwe ìlú yín ẹ fi júwe ìwọ fún gbogbo àwọn èèyàn wa. nínú oríkì wa ẹ mọ̀ pé odò ọba wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. lára nǹkan tí a fi júwe ìwọ odò ọba. ìkejì mo ní tẹran. ṣé pé ẹran yàgùtù ni. ẹ wò ó. kò ṣe èèyàn fẹ́ ta ni èèyàn fẹ́ rà ní àlùkò dáadáa. àwọn Haúsá sábò gan-an wọn ò ní. wọn ò lákìkanjú tiyín lórí ẹlẹ́ran dé ẹran mélòó lẹ ti wá kó wálé agbódò wa lónìí báyìí. ìlú Èbó la wà. kí láti àwa náà lójú ẹran lu Èbó ẹ má dàpọ̀ fún wa lójú ẹran ń bì. ìlú Èbó la wà yóò ní agbára láti kó ẹran wá sí. inú ilé tó ó dà agbọ́yìn o. nínú oríkì Ìwó a tún ní Odídẹrẹ́. Bóyá àwọn mi ò mọ̀ mo lè sọ ní. ẹ ṣàlàyé ẹ̀ fún wọn ibẹ̀ yìí lẹ dákọ̀ ẹ ṣàlàyé ẹ̀. Èbó Odídẹrẹ́ tó náà pè ní. Níbẹ̀ ẹ ti sọ Yorùbá rẹ̀ ẹ̀sùn èbó rẹ̀ náà á yóò gbìfọ̀ lẹ́ṣẹ̀ o ẹ láǹfààní láti ṣe yún o bẹ́ẹ̀ bá ti sọ èbó ẹ̀kẹ́ sọ Yorùbá rẹ̀ náà kò sí wàhálà. Odídẹrẹ́ òun náà pè ní parrot. Bóyá kẹ́ bá wọn fẹ́ yẹ Odídẹrẹ́ kún kó bàa lè yé wọn dáadáa ẹyẹ Odídẹrẹ́ ayé kò tọ́ ẹyẹ pàṣípàṣí ẹnu báyìí ní Odídẹrẹ́ pàpàpàpàpàpà adẹ́lẹ̀ ó ṣàánú wa. tó wọ́n ti fohùn mẹ́ta gbòógì wọ́n ti fi júwe ìlú wọn wọ́n ti fi júwe àkókò kún bọ̀ gbọ́nrin lẹ́nu àlejò mi pàtàkì lónìí èmi àti yín káṣà mọ́ ṣọ́ wọn tẹ́ bá ti gbé èbó kan ẹ pè wọlé èmi ti sọ fún ibi tẹ́ ẹ sàlọ fẹ́ bá ìṣò èbó ẹyọ kan ṣoṣo péré báyìí ẹ san
owó gọbọi ni. tó ká mọ̀ wá fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ oríkì là ń jíròrò lé lórí lóṣù yìí. Oṣooṣù la mú ń gbé àkòrí ọ̀rọ̀ tó jẹ́ máṣà àti ṣe Yorùbá jáde. Lọ́sẹ̀ tó kọjá oríkì la ṣídìí ẹ̀ fóṣù yìí. Àlejò wa pàtàkì bàbá wa dáadáa àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa. Wọ́n sì ṣàlàyé oríkì lẹ́kùnrẹ́rẹ́ wọ́n nà ń bẹ̀ fún wa. A mọ̀ ń ṣe láwẹ́láwẹ́ ni gbogbo ohun tó jọ mọ́ oríkì òun lájíròrò lé lórí lóṣù yìí láṣẹ Elédùmarè. Lọ́sẹ̀ yìí a fẹ́ jíròrò lórí ìwúlò oríkì. Kí ni àwọn tá à ń lo oríkì fún gan-an nílẹ̀ Yorùbá? Èmi ti bá wọn sọ̀rọ̀ mo sì ti mọ̀ pé mọ̀ kí mo wí fún yín lẹ́ẹ̀kan kì í ṣe tòfófó dé. Àní wọ́n dira wá ni àtàpọ̀ ọ̀tún àtàpọ̀ òsì wọ́n kó wá ni. Àgbọ̀n lábà ni wọ́n fi gbé wá lónìí. Gbogbo ẹ̀ náà lásìgbà láṣẹ Elédùmarè. tó ìbéèrè àkọ́kọ́ àwọn èèyàn wa ti ń fi ìbéèrè ránṣẹ́ kété tá a bá ti fi ìròyìn síta pé ètò tá a fẹ́ ṣe àkórí ọ̀rọ̀ rí làwọn èèyàn ti láǹfààní láti máa fi ìbéèrè ránṣẹ́ tèmi sì ti mọ́ kó pọ̀ lákòópọ̀ kí n tọ́jú ẹ̀ fún àlejò wa tí wọ́n bá ń bọ̀ ní orí ètò. tó ìbéèrè àkọ́kọ́ gangan leléyìí o kí ni àwọn ohun tí à ń lo oríkì fún gan nílẹ̀ Yorùbá ẹ kàn dákọ ni ò tó ráṣì mọ́ sí láwẹ́láwẹ́ o kí là ń lò wọ́n fún nílẹ̀ Yorùbá. ní ilẹ̀ Yorùbá a máa ń lo oríkì fún ayẹyẹ a máa fi tọ́ni sọ́nà a dẹ̀ sì máa fi ṣe ìkìlọ̀ wọ́n níbi tí ẹni tí ò bá mọ ibi tó ti ń bọ̀ a ṣàmọ̀ ibi tó ń lọ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí a bá fẹ́ padà sí ilé láti fi mọ kí ló fa sábàbí tí ẹni náà fi ń wà báyìí àwa ò oríkì ẹni mọ̀ pé ókè tún ti rúgbó ní àṣẹ ẹ̀ lè ṣe èmi tí mo máa wá ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ nǹkan gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá lé láṣàpé kẹ́ẹ̀tì ẹ̀ wá sọ̀rọ̀ kẹ́ẹ̀sọ̀rọ̀ wákàtí kan kéèbó tí mo jẹ jáde mẹ́ ní tí wàhálà dé sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá lé láṣà tó mo ń gbọ́ yín o ní ilẹ̀ Yorùbá dẹ̀ rí a ní kò sí ohun tí kò ní oríkì bó ṣe nǹkan tí ò ní ẹ̀mí ni olóríkì bẹ́ẹ̀ni ìlú ni olóríkì àdúgbò ni olóríkì kódà iṣẹ́ ọwọ́ wa gan iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan ló lóríkì orúkọ gan ó lóríkì oúnjẹ tá à ń jẹ ó lóríkì bí wọ́n bá kí iyán fún yín báyìí oúnjẹ mìíràn ò ní wọ ẹnikẹ́ni nínú olè gan lóríkì olóríkì ẹ mọ̀ tí kì í olórí ètò Yorùbá ló láṣà àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ ń fọlọ́ ṣé ẹ ti rà lẹ́tọ̀ mi báyìí o ọ̀gbẹ́ni Àdìsá dé o ṣé ẹ ti rí báyìí ó dáa èmi náà ní jẹ́ èmi ò ní sọ̀rọ̀ tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé wọ́n ní kẹ́ ẹ bá wa yànnàná díẹ̀ lára àwọn ìwúlò yìí pẹ̀lú àlàyé bóyá ẹ fẹ́ kí nǹkan bíi méjì àbí bíi mẹ́ta kẹ́ẹ̀kan yànnàná díẹ̀ ìwúlò wọn bẹ́ẹ̀ ṣe ti rọra dárúkọ wọn níwọ̀nba wọn bóyá tí ìlú yín dẹ̀ ní kẹ́ ẹ kúkú fi ṣàkórí ọ̀rọ̀ kẹ́ ẹ kú kíra yín abẹ́ ìmúra kíkíra yín wa. ọlọ́run ọkàn ní agbára alágbára lọ́lọ́run ọwọ́ agbára báyìí agbára tó gbé gbogbo agbára kéékèèké mi ládẹ́dà èmi sì mọ̀ pé adẹ́dà tí ó ti yọ̀ǹda agbára sílé agbódo lónìí bó bá jẹ́ pé èèyàn náà ni àbíṣẹ́ lóògùn ṣẹlẹ̀ fẹ́ kì kò sí ìtẹ́fẹ́ kì tó bá wà lára mu. bí oríkì ṣe níyì tó ẹ wá ní kẹ́kà kí Olódùmarè ọba ńlá lòun nǹkan tí mo fi fẹ́ràn àwọn Yorùbá ni pé wọ́n fún Késárì fún Késárì a mọ̀ pé a ní ìṣẹ̀ṣe tiwa ṣùgbọ́n nínú ẹ̀ náà a tún ṣì ní ibi tí a fi Ọlọ́run sí Olódùmarè ó ń bẹ nínú tán Yorùbá bẹ́ẹ̀ la ṣẹ̀ sí ní àwọn ọba òrìṣà tiwa òrìṣà tí àwọn tó bá mọ lọ́pọ̀ òrìṣà ancestor deities òkè mo bá yín sọ tó lè yé wọn ní o èyí tún mọ̀ dáadáa tó bá lè jáwọn tó jẹ́ pé èbó ni wọ́n fọ̀ bí ọ̀pẹ a ní àwọn a sì ní àwọn ọba àti ìjòyè tí a tún máa ń fún oríkì wọ́n ní ìlú òní sí kí wọ́n máa ní olórí ńbẹ̀ a sì ní láti ẹni tó bá yẹ ti lórúkọ
bó bá kọjá ààyè rẹ̀ wọ́n fi oríkì láti fi dá padà. Jàléwé ẹgbà ìgbètò. Ìdílé náà ńkọ́ àtúní oríkì ṣé ẹ fẹ́ kìtì ìdílé yín ẹ kàn ń yọ́bọ́ bá a ṣe ń wulẹ̀ yọ́bọ́ àbí ẹni olólùfẹ́ Yorùbá ló láṣẹ ẹ gbà mí lọ́wọ́ Ọ̀gbẹ́ni Adéwùmí Àdìsá àbí bó wà ní ọmọ rogo. ẹni olólùfẹ́ wa lé àbí bí ẹja àrọ̀ bá a ṣe ra yín mú àìlẹ́kẹ̀ yọ́bọ́ sínú omi ẹ sì yọ́bọ́ sínú omi alẹ́jàgbàṣà gan ló wá sórí ètò Yorùbá ló láṣà ni wọ́n ní tò atọ́kùn kálẹ̀ ṣàlàyé délẹ̀ fún mi báyìí mo bá ti rébété mo ní ẹ má rébété o ẹ dákúndàbọ̀ bó tiẹ̀ jẹ́ wọ̀n bọ ọ̀rọ̀ díẹ̀. ok láti ìlú tí àwa ti wá. ẹnà bẹ díẹ̀. Ìwó ní ọ̀dọ̀ mi mo ti sọ láàkọ́. bẹ́ẹ̀ni. wọ́n ní Ìwó lódò ọba máa tẹ́ni bọ́lá máa tẹ́ni gbàrẹ́. sọ ti tó ẹ mọ̀ ti lọ. Ìwó tí ò nílẹ̀kùn n ò sì ní kọ́kọ́rọ́. wẹ́wẹ́ ní gbà ọ̀sẹ̀. gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ wo èmi náà ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ Ọ̀gbẹ́ni Àdìsá wọ́n ti fẹ́ ṣe méjèèjì ilẹ̀ àgbòdo ẹ kíra yín ni ewu wá ní títí tèmi ń bẹ ojú èmi atọ́kùn ẹ wojú àwọn èèyàn wá jí wọ́n gbóhùn yín èmi ò sì fẹ́ rẹ́ẹ̀ni ẹ̀yin mẹ́fà tí mo fi rẹ́ẹ̀rì tó èmi lè ní jẹ́ ṣé ká fi wọ́n lẹ̀ tó àti fi yín lẹ̀ ẹ jábọ́ sí ìbéèrè mi ìyọ̀dà abẹ́rẹ́fẹ́ omi ẹ mọ mi kẹ́mi ẹ mọ mi kí gbogbo ẹ̀ tún fi wálẹ̀ díẹ̀ ẹ lè sálọ lónìí ti ẹ̀dẹ́lẹ̀ agodo gluefm.com lónìí ilé yọbọ èyí lè ní jẹ́ láṣẹ lẹ́dùnmarè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wá tí ẹ fẹ́ kí àlejò wa àbí ẹ ní ìbéèrè kan fún wọn àbí ẹ fẹ́ gbóríyìn fún ètò yìí ẹ dákun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ní 0161 205 8995 tàbí ti alágbèéká èyí tó jẹ́ 079 140-680-90 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún tàbí ti alágbèéká èyí tó jẹ́ òdo èje ẹ̀sán ọ̀kan ẹ̀rin òdo ẹ̀fà ẹ̀jọ òdo ẹ̀sán àti òdo tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sínú ojú òpó wa ó sì ti ń bẹ ṣíṣí ó ti ń kù bí ìṣẹ́jú bíi 10 táàtò bọ́ sí abala kíkanjú èmi ó sì mọ fọ̀rọ̀ jomi tó rọrùn pẹ̀lú àlejò wa lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa nílé ni wọ́n ti ń fi oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n ti ń fi ránṣẹ́ wọ́n ti ń kí àlejò wa èmi nígbà pé bá yá bó bá parí ètò wọ́n dé wọ́n fọkànbalẹ̀ gbogbo ẹ̀ wọ́n kà wọ́n darí lò èmi ò fẹ́ sọ̀rọ̀ wọ́n ti mọ mi okun àtagbára tún ti dé báyìí Ọ̀gbẹ́ni Adéwùmí Àdìsá àwọn ni wọ́n ń bẹ́ẹ̀ ní agodo pẹ̀lú wa tó ìbéèrè tó tún wá kàn tí àwọn èèyàn wa ti fi ránṣẹ́ ni wọ́n ní ipa wo ni oríkì máa ń ní ara ọmọ Yorùbá tòótọ́ béèyàn bá kí ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Yorùbá tòótọ́ o tí èso máa lé ilẹ̀ Yorùbá ó nípa tí ó yẹ kó ní lára rẹ̀ nípa wo ni àlejò mi. wọ́n máa ń tọ́ni sọ́nà ó sì máa ń dá fún bàtẹ́sọ́dà ìpàdé ní máa ń dá fún ìpàwé ó sì máa ń jẹ́ kí a mọ ẹ̀sìn àti iṣẹ́ tí ẹni náà tí ìdílé ẹni yẹn ti ṣe tó ti wá ó tún máa ń fún wa ní ìdọ́pọ̀ èrò. èbó lẹ fẹ́ fi sí àbí ìrànyìn lọ́wọ́ àánú yìí kan ṣe mí ni àmọ́ jẹ́ ìsúre ìwúre àmọ́ jẹ́ kó rí èèyàn owó kò sọ́mọ Yorùbá tòótọ́ tẹ́ bá fi oríkì rẹ̀ kì tí ò ní wú kódà gbogbo ẹni tó mọ̀ nípa iṣẹ́ akéwì á mọ̀ sọ̀rọ̀ kan pé tó ọmọ àlè Yorùbá làákì tí káwọ́ gbéra bí olótùtù gbogbo ọmọ Yorùbá tòótọ́ bá ti kì wọ́n báyìí ìran bàbá wa kúkú ní náwó Ọlọ́run mọ̀ ṣe wá ní kágbóríkì wa káwá mọ̀ ṣe kìí ṣe èmi náà ń bá wí èmi kọ́ n tó wà fún un tó àlejò mi pàtàkì ìbéèrè tuntun wá kù lé o tí a bá wá kí èèyàn báwọn torí wọ́n ti wú kí ni ó yẹ kí onítàn fi ṣe ẹ̀mí ìmoore hàn sí akéwì.
bàbá ti kì wọ́n dáadáa bá ń torí wọ́n wú irú bẹ́yìn ṣe kì wọ́n dáadáa lónìí o. mi ti kì wọ́n dáadáa o. ẹ ti kì dáadáa. mi ti kì wọ́n. ẹ̀yin fún ara yín tiẹ̀ mọ̀. mi ti kì wọ́n. ẹ ti kì wọ́n. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bọ̀. a kì wọ́n dáadáa. ẹ ṣe kì wọ́n dáadáa kẹ́tọ́. gbogbo ẹ̀yin lólùfẹ́ Yorùbá ló láṣà mo lérò pé ẹ darapọ̀ mọ́ wa ẹ sì ń gbọ́ wọn o. èmi tẹ̀sí rò bí wọ́n láwọn sì máa kì wò léni àwọn láwọn ó kì wò dáadáa tó adájọ́ òkùnkùn ṣọ́ wa láṣẹ Elédùmarè kí wàá ló yẹ kéèyàn fi ẹ̀mí ìmoore hàn sí akéwì bá kì wá. kó tó di ìgbà yìí nígbà inú ayé bàbá wa oríṣiríṣi nǹkan ni a máa fi ń ṣe ẹ̀mí ìmoore wọn. sí akéwì. a lè náwó ẹyọ bí ká yó a tún lè jó láti fi jẹ́ kí ẹni tó orí wọn gan wú pé tó ẹni mọ ribiribi ó mọ iyì tí mò ń ṣe yìí ó mọ rírì rẹ̀. níbi tí ó wá tún lè dé gan a lè tún lọ fún ẹni náà ní a lè fún lóbìnrin. káfíyàwó ta. káfí ta lọ rẹ. àlejò mi ṣé bó ní bá ṣe wú tó a lè gbé odidi obì ká gbélé wọn lọ́wọ́ pé ẹ gbàyàwó bẹ́ẹ̀ni ó ti dà bẹ́ẹ̀ atọ́kùn lèmi ẹnu àlejò omi pàtàkì àwọn ni wọ́n ṣàlàyé délẹ̀ a lè fún wọn lówó ẹyọ kódà à ń fún ẹlòmíì nílé àwọn bàbá olówó gbà wáṣẹ̀ kò sí tí wọ́n lè fún akéwì nígbà tó rí wọn bá kódà àwọn tó sì ń ṣiṣẹ́ yìí lọ́kùnkúndùn wọ́n rí oríṣiríṣi pẹ̀lú yọ̀ǹda ló wà dẹ́dà ẹ̀tọ́ lóbìnrin dé wọ́n ṣàlàyé ẹ̀dẹ́lẹ̀ tó ètè mi wá fẹ́ kẹ́ ẹ mẹ́nubà torí ó pẹ́ra wọn kò pẹ́ra wọn ó jọra wọn dáadáa kódà fẹ́ẹ́ lè sọ pé ara ìjálá gan ló kí ni Yorùbá ń pè ní ìjálá kan. ìjálá jẹ́ ewì ìyàtọ̀ ìjálá pẹ̀lú oríkì òun ni pé ìjálá jẹ́ òun ní bí nǹkan bá ṣe ń ṣẹlẹ̀ ni a máa ń ké ìjálá láti fi la máa ń sún láti fi jẹ́ kí a fi ṣe ìmọ̀ràn ìdánilẹ́kọ̀ọ́ àbí akọ́nimọ̀nà. Bí ọba ṣaláìsí nísìn tí a bá máa sun ìjálá nǹkan tó ṣẹlẹ̀ nígbà wọn láṣẹ kò dàbí oríkì tó yẹ pé ó ti ní bí wọ́n ṣe ń kí ìdílé oríṣiríṣi sílẹ̀. Wípé òun ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lákòókò lákòójọ láfi wá mọ sun ìjálá. láfi sun ìjálá òun la fi ń pè ní ewì tí ò fi jẹ́ oríkì. Àwọn tó dẹ̀ tún wá jẹ́ kí ìjálá tún yàtọ̀ sí àwọn ọdẹ ó ní bó ṣe máa ń sun. abẹ́fẹ́ gbìyànjú. kókó lè yàwó èèyàn wá dára torí mi àbí èmi fẹ́ràn abéèyàn bá kúkú sọ nǹkan kó ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ gbà mí lé agudu wa lónìí o àbí ẹ fẹ́ yan díẹ̀ ń bẹ̀ fún mi ẹ gbìyànjú ẹ. bó tiẹ̀ jẹ́ gbólóhùn kan ìyún náà dá. ìjàlá o àríyá ìjà. ọ̀gbẹ́ni àdìsá ọ̀gbẹ́ni ẹgbẹ́rún mi àdìsá ojú kí làwọn fẹ́ ṣe báyìí o tó ohun kankan ti ń gbìyànjú àti pè wá àlọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. láti ìlú Èkó Ọ̀túnba Dayọ̀ ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ẹ kú fẹ́ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ́hùn-ún ẹ ṣeun adúpẹ́ o. ẹ ṣeun adúpẹ́ o àmì àṣẹ. ẹ fẹ́ mú nọ́mbà ẹ dákun dábọ̀ ó kù ìṣẹ́jú 5 péré ká fi ṣí ojú òpó ní abala kíkanjú abẹ́ kí àlejò owó sáré káàdì ọ̀rọ̀ tí wọ́n ń bá wa sọ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló nífẹ̀ẹ́ sí abala kíkanjú àmọ́ ẹ fún wa ní ìṣẹ́jú 5 péré ẹ dákun dábọ̀. ẹ ṣeun adúpẹ́ o tó àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà wọ́n nífẹ̀ẹ́ sí abala kíkanjú dáadáa àlejò mi gan nífẹ̀ẹ́ sí abala kíkanjú ẹ ti wá gbogbo ẹ ti ṣàlàyé pé àwọn ọdẹ náà ní ìdí rẹ̀ lẹ́ti kánlẹ̀ o ṣe wá rí kẹ́ tó bọ́ sí pé ẹ mọ̀ pé mo fi nǹkan kan júwe yín lẹ́ẹ̀kan mo ní àwo ewé mi jíìnì àwo ewé mi
èmi àti ẹ̀ mọ́ wí lórí ètò gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà náà mọ̀ èmi á mọ́ sọ pé mo dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá tó ṣe mí ní ọmọ káàárọ̀ òjíire tó dá mi ní dúdú yẹmí tó ní máa dán gọ̀jọ́ nínú àṣà àti ṣe Yorùbá ìdí náà lẹ́yìn náà fún mi jíìnì ewé mi àbíbò ìṣẹ́jú kan péré lẹ́ni láti sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ni jíìnì ewé mi kí ni jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tí a mú bá láti fi mú ọ̀rọ̀ òun jáde ni pé àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire bàtà bá ti dé ìlú òkè ọya a máa ń gbàgbé ibi tá a ti wá tó tún máa dé pé àwọn ẹlòmíín á sọ pé àwọn ò wá láti ìlú ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ọmọ báyìí ní àwọn nítorí àwa wò wípé ó ní nǹkan tó fà á gbogbo ilé fi rí báyìí àwa gbé ìkó yẹn kalẹ̀ pé kí o ẹ̀yin o a mọ̀ wípé a lè pè ní ọmọ káàárọ̀ òjíire mọ́ torí ẹ ti gba ìwé ìlú ṣùgbọ́n ibi tẹ́ ti wá orísun yín òun ni àwọn fẹ́ fò ìgbéga fún so la ṣe lo kíní tẹ́ pè ní jíìnì yẹn ẹ̀jẹ̀ náà ni jíìnì pé ẹ̀jẹ̀ ti wá bí àsíá wa láti fi gbé lárugẹ ẹ̀jẹ̀ aláwọ̀ ewé ó ń bẹ lára wa ó ń ṣiṣẹ́ tó dáa. mo rò pé mo sọ dáadáa wáyé. ẹ gbìyànjú dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ aláwọ̀ ewé wa náà ló sì ń ṣe rere tó ń ṣe ìṣerere káàkiri àgbáńlá ayé láṣẹ Elédùà àtèmi àti gbogbo ojú tó ń wò mí àtètí tó ń gbọ́ mi àwọn ò wá ní jẹ́ ó kọ burúkú fún aláwọ̀ ewé ọ̀hún tó. àló ọkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá á ti ṣí ojú òpó fún abala kíkanjú báyìí. àló ọkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ṣé kìí ṣe pápálá kíkanjú lórí wọn bọ́ torí abala kíkanjú àmọ́ dá nǹkan lẹ̀ o abala kíkanjú àmọ́ mẹ́lòmíì rè bété bó bá jẹ́ pé ẹ fẹ́ kí àlejò wa náà ní àǹfààní sì ń bẹ fún yín àmọ́ fún gbogbo àwọn olólùfẹ́ abala kíkanjú abala ilẹ̀ ti ní àǹfààní láti mú ìbéèrè nínú òǹkà 10 ọ̀tọ̀ọ̀tọ̀ àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ẹ dákun dábọ̀ ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ díẹ̀ ẹ dákun ká lè gbọ́ra wa lágbọ́yé. àló bẹ́ẹ̀ bá ń gbìyànjú àti pè wá gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ká bàa lè gbọ́ra wa lágbọ́yé ẹ dákun dábọ̀ ẹ̀yin tẹ́ fi ń pè wá ẹ kàn rọra yín lọlẹ̀ díẹ̀ ìyẹn ó fún wa láǹfààní láti túbọ̀ mọ̀mọ́ gbọ́ ohùn ara wa bẹ́ẹ̀ bá pè wá bẹ́ẹ̀ bá ti yín lọlẹ̀ àwọn ò gbọ́ yín yékéyéké ẹ̀yin náà sì lè gbọ́ wa lágbọ́yé tó ojú òpó wa ó ti wà ń ṣí sílẹ̀ ní abala kíkanjú báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ̀sí ní àǹfààní láti pè sí láti mú béèrè wa lábala kíkanjú òun ni 0161 205 8995 tàbí kẹ́ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń wò wá lórí Facebook ẹ ní àǹfààní láti pín káàkiri wípé ètò yìí à ń wò lọ́wọ́ báyìí a sì gbádùn rẹ̀ ẹ pín kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kí wọ́n tún jẹ àǹfààní ètò Yorùbá ló láṣà ìta kúkú gbélé fún náà ni wípé kí ọmọ aláṣọ Yorùbá èmi àti gbogbo wa pátápátá kó mọ̀ bá wa padà wo ìkísà kó mọ̀ bá wa di páwọn èèyàn mọ nítò ẹ báwọn wọn ní kí wá lóde tí wọ́n wá ń tọrọ ìdí tá a ṣe gbé ètò Yorùbá ló láṣà kalẹ̀ nu àwa la láṣọ gidi àwa la lóúnjẹ gidi àwa la ló gbogbo nǹkan ó náà la ṣe pètò ọ̀hún ní Yorùbá ló láṣà àwa la ní tiwa ní tiwa láṣẹ Elédùmarè kò ní bàjẹ́ lórí èmi àti yín o kò bàjẹ́ lórí àwọn bàbá wa kò wá ní bàjẹ́ lórí èmi àti yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkè tó ẹ ti gbáradì fún mo máa rògbò ilé agodo lónìí o ilé agodo Glo FM o gbogbo ìròyìn ayọ̀ sì tún bẹ gbogbo ẹ̀ tẹ́ fẹ́ pè ní abala kíkanjú lẹ́nìí nítorí pé ọ̀gbẹ́ni Adéwùmí Àdìsá ni wọ́n bẹ ilé agodo wa bẹ́ẹ̀ bá gba ìbéèrè wa 2 nínú 3 ẹ tún gbọ́ mi dáadáa o bẹ́ẹ̀ bá gba 2 tí ò sì sí dàrúdàpọ̀ tí ò ṣe pa akin lẹ́yìn àbákan rọra ṣe ní ẹ ti ẹran mi sí
á fún yín lẹ́bùn wa gbogbo ẹ̀yin tẹ̀sí pè wá láti orílẹ̀-èdè Nàìjíríà ẹ mọ̀ pé ẹ̀bùn 2,000 náírà ló mú wà fún yín tẹ́ bá gba ẹ̀bùn wa ẹni tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n mú ṣe lè pé tó ẹnikẹ́ni láti orílẹ̀-èdè Nàìjíríà ní adẹ́dà ní pé tó bẹ́ẹ̀ bá ti lè gbà béèrè wa àwọn ò fún yín lẹ́bùn tó àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ojú òpó wa àmọ́ tó ṣe lónìí ṣùgbọ́n ìfẹ́ òun làkọ́dá òfin gbogbo ẹni tó bá kúkú nífẹ̀ẹ́ sí nǹkan ó di dandan kéèyàn mọ̀ èèyàn ò pé àwọn sápá àtàgbára mi mo nífẹ̀ẹ́ sí kinní ẹ pè wá orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 010-440-5 àti 5 ẹ sì lè pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079-140-68090 tó àlejò mi pàtàkì ẹ wí nǹkan kan ṣe ẹ ti múra orí kì í ẹ tún ti rẹ́rìn o èmi lè rí jẹ ẹ ti rẹ́rìn o ṣe ẹ ti múra orí kì í lẹ́sẹ̀ fẹ́ tó èmi mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ìbéèrè mo bèèrè ẹ̀yin lẹ́ni pé tó ẹ tí kì í wò rárá ẹni ẹ sì kì í wò kì í wò tó jẹ́ pé gbogbo àwọn ọmọ òwò pátápátá wọn mọ̀ fowó ránṣẹ́ ni ṣé ti wá ṣe tán báyìí ṣé ẹ fẹ́ mú mi ẹ mú mi kó lè gbókun àtagbára jáde ẹ mú mi kó lè bá gbé okun àti agbára kó lè gbé jáde gbogbo ẹ̀ náà kúkú rè gbogbo ẹ̀ ló ti ẹ kì í wò kí gbogbo àwọn olólùfẹ́ wọn gbọ́ lè. Ìwọ lóòtú ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbare ìwọ tí ò nílẹ̀kùn. Bóyá kí n kọjú mi sọ kó má jẹ́ mi àtọkùn ni mò ń fà á ẹ kí n kọjú mi sọ́nà ọbẹ̀ tó. Ìwọ tí ò nílẹ̀kùn kò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ ní bá wọn délé. Ìwọ onídẹrẹ́ tí onídẹrẹ́ pè tó ṣẹnu roboto. Ẹ dàpọ̀ ẹ̀wọ́ mi náà. Àlọ́ ò pé wa ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àlọ́. Àgbọ́yún ẹ dákun dábọ̀. Àlọ́ ìyá wa ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Mrs. Ìyáàfin Adépọ̀jù. Ìyáàfin Adépọ̀jù láti ibo lẹ ti ń pè wá ìyá wa ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ díẹ̀ ká bàa lè gbọ́ yín dáadáa. Láti ìlú Manchester tó abala kíkanjú lẹjá sí ìyá wa ṣe fẹ́ mú ìbéèrè òǹkà 10 ló ń bẹ níwájú wa. Náà mi mú béèrè o. Tó ìyá wa mò ń gbọ́ yín gbà náà ṣe fẹ́ kàlejò wa ni. Bẹ́ẹ̀ni a fẹ́ kàlejò òbí. Kí ló dé tẹ́ wàá mú béèrè ẹ kàlejò wa ń gbà náà o. Àlejò wa wọ́n kì í o. Ẹ kú sí mi o. Àló ìyá wa ó dàbí ẹni kó ti rí bété ìbéèrè akíkanjú ti dá nǹkan lẹ̀ ní ìgboro kódà nígbà tó pọ̀ ọ̀pọ̀ èèyàn sì ti ní àwọn béèrè mo ti yín náà béèrè mi lọlẹ̀ ọ̀sẹ̀ tó kọjá kúkú ní káwọn èèyàn gbà béèrè wa àbí kí la dé akíkanjú àyà kí dáadáa ìbéèrè wa ti yín náà lọlẹ̀ àló orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Àló orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Láti ìlú Dublin orúkọ yín ẹ dákun dábọ̀. Ọmọọba Dìmáṣà ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Ẹ ṣeun bàbá mi àmọ́rí yín bá láṣẹ Elédùmarè ẹ pẹ́ fún wa. Àlejò mi ń bẹ́ẹ̀lì agodo wa ń bì kódà wọ́n ti ń rẹ́rìn ní dídá orúkọ yín. Àti arákùnrin wa ọ̀gbẹ́ni àti báàbí. Àǹjẹ́ o. Ẹ̀jọ̀ oríkì yẹn la fẹ́ gbọ́dọ̀. Àwọn ẹ̀ka àjọpọ̀ òkú. Wọ́n máa ń fẹ́ràn tó bá ń dorí sùn. Wọ́n máa ń kí débi kan tó jẹ́ pé àbò. Tó ibi Dìmáṣà àwọn fẹ́ gbọ́ oríkì lẹ́nu ike kú ṣàtọ́kùn báyìí ẹ̀nà bẹ́ẹ̀. Mo ní sọ̀hún mo ní
ìwò ilé onídẹrẹ́ ìwò tí onídẹrẹ́ pè tí ẹ ṣẹnu roboto ìwò ìlú àfà ìwò tí òṣègùn mọ́nú báṣọ rẹ̀ gbóbìnrin òòṣà méjèèje ìlú ìwò wọn kì í jẹyán wọn sì ń jẹ̀kọ. ṣó ti tẹ́ yín lọ́rùn tí màá ṣá àbí kí wọ́n tún wọn bá lọ títẹ́ yín bá sọ lèmi ò sọ o. Ok ṣé pé díẹ̀ tó ń nù kan nìkan bàbá ṣe fẹ́ mú béèrè òǹkà wo lẹ̀mí yín mú bàbá mi. ìbéèrè kejì lẹ̀mí yín mú tó àlejò mi ṣe fẹ́ bẹ̀rẹ̀ àbí kémi ó kọ́kọ́ bẹ̀rẹ̀. Ok ẹ ká wò. ìbéèrè rẹ̀ àwọn ìdáhùn rẹ̀ sì ni ìbéèrè ní kẹ́ ẹ kà fún wọn kí wọ́n sì sọ ìdáhùn rẹ̀. Oṣù wo ni à ń pè ní oṣù ọpẹ́ ní ilẹ̀ Yorùbá? Ṣé gbọ́ bàbá mi wọ́n ní oṣù wo là ń pè ní oṣù ọpẹ́ nínú oṣù méjèèjìlá. Oṣù ọpẹ́ nínú oṣù méjèèjìlá. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá oṣù ọpẹ́ là ń pè é. Ó ṣe díẹ̀ ẹ já bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Kí ni orúkọ oyè ọba ìlú Ọ̀tán? Wọ́n ní kí ni orúkọ oyè ọba ìlú Ọ̀tán Ayégbájú Olúbàdàn ní tìlú Ìbàdàn orúkọ oyè wọn nu. Wọ́n ní kí ni orúkọ ọba ṣé pé yìí náà tún rí bá Ọ̀tán Ayégbájú. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí ni orúkọ oyè ẹni tó ń pè wẹ́ dákun ẹ fún wa ń ṣẹ́jú kan o. Ṣé ká tún sún síwájú? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rè wọ́n ní kẹ́ ẹ parí òwe. Parí òwe yìí o. Àìlèjà níta bàbá mi. Àìlèjà ló jẹ́ pé àìlèjà ta bàbá mi. Bẹ́ẹ̀ àìlèjà níta bàbá mi kò débí. Bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ ẹ parí ẹ̀. Ìparí ẹ̀ nìyẹn ni màṣá ẹ wo pa ẹ mọ orí yín bá láṣẹ elédùnmá ìdìbò ṣá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo òbéèrè wa lẹ́ẹ̀kọ́ lákòótọ́. Ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o tó àlọ́ òun pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀túnba Dayọ̀ láti Èkó ìbéèrè wo lẹ̀mí yín mú ká súré ká fún yín ní kánmọ́kánmọ́. Ìbéèrè karùn-ún òun lẹ̀mí yín mú èmi ò kà fún yín ó tó ìbéèrè lè ti ẹ̀rọ ṣé à ń gbọ́ yín sẹ́yìn náà ń gbọ́ wa. Àló à ń gbọ́ yín sẹ́yìn náà ń gbọ́ wa lágbọ́yé. Tó ìbéèrè àkọ́kọ́ lélẹ̀ kí ni orúkọ abala kejì lórí ètò Yorùbá ló láṣà? Abala kejì. Tó ó dà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ parí òwe yìí ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Àròjàre kò lè sí fún eku ọ̀fọ́n ẹ parí ẹ̀. Àròjàre kò lè sí fún mo ní àròjàre kò lè sí fún eku ọ̀fọ́n ẹ parí ẹ̀. Ó gún yín lábẹ́rẹ́ abẹ́rẹ́ ṣanṣan ló dárí báyìí ó sì ó kì í bọ́ ìlà. Ṣé ká ní wá bọ́ sí kẹta ni ó sì wù mí kẹ́ ẹ dẹ̀bù ẹgbẹ̀rún 2 náírà o. Ó dáa ẹ máa kí ẹ bára yín bọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé aṣọ òkè wo ni Yorùbá ń pè ní bàbá aṣọ? Aṣọ òkè wo ni Yorùbá ń pè ní bàbá aṣọ? Ó lórúkọ ẹ dákọ rẹ̀. Ọ̀túnba mi tó èmi náà ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀mí mi sọ fún mi pé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta wa ẹ wò. Wọ́n lè bá yín dáhùn rẹ̀ o òjò orúkọ sí dàrú dàpọ̀ ńlẹ̀ wọ́n lè bá yín dáhùn àwọn náà ó pè wọ́n wàá mú nǹka tiwọn bàbá wa jẹ ẹ̀bùn wa á fún wọn. Àní ẹ pè lọ́tọ̀ ẹ wàá mú béèrè yín tẹ́ bá sì jẹ̀bùn wa. Àló ò pé wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
Hello, orúkọ mi ni Ìyáàfin Adépọ̀jù. Ìyáàfin Adépọ̀jù, ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Ìlú bo lẹ ti ń pè wá ìyá wa? Orúkọ mi ni Ìyáàfin Adépọ̀jù láti ìlú Manchester. Láti ìlú Manchester, ẹ káàbọ̀. Ìyàwó ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń ẹ má bínú. Ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ díẹ̀ ká lè gbọ́ra wa lágbọ́yé. Òǹkà wo lẹ̀mí yín mú o? Àlejò mi sì ń bẹ nílé agodo pẹ̀lú wa. Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí Ìyáàfin Ajítẹ̀rùpẹ́ kó ètò Yorùbá lórí àṣà o. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun adúpẹ́, á máa rí yín bá. Àmì àṣẹ, àmì àṣẹ. Àgbájú yín ní lóko. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́. Lẹ́ẹ̀kejì a fẹ́ kí ìyá alàgbà ọ̀gbẹ́ni Favour Major. Wọ́n ti mú mi, rí ẹ̀mẹ́ta mú mi lónìí. Wọ́n kì í yó. Ẹ kù sí mi o. Ẹ kù sí mi o, Ìyáàfin Adépọ̀jù ló ń kọ́ ló. Ẹ ṣe gan wa o. Ẹ ṣe wa. Ẹ kú gbígbé wa. Akẹ́kẹ̀ẹ́ bá wa sí ìjálá yẹn dáadáa. Ayé yín ò dáa. Ìbéèrè tẹ ìbéèrè ayé yín ò dáa. Ẹ wo ọ̀gùn ṣe èmi kan bọ̀. Wọ́n ní ẹ bá wọn sùn jálá dáadáa pé kẹ́ ẹ mọ̀ sùn. Wọ́n ní ẹ mọ̀ sùn dáàbọ̀. Wọ́n ní kẹ́ ẹ sùn jálá. Óyá. Ṣé ẹ tún fọ́ mi? Tó ní ẹ̀jẹ̀ mi ṣe gbọ́ mi tì yín. Ẹ̀sùn. Ṣé ká kí ìjàlá fún ti Ògún? Ẹ gbọ́, ó tán. Tí ọba bá wàjà. Ọba tó tó bí àárò rẹ̀ bí. Ẹja fi yẹn lè báwọn. Ìyáàfin Adépọ̀jù, ẹ mọ̀ pé ẹ̀yin yín lèmi wà. Àmọ́ ṣé rí tèmi ò wí ni pé ó dáa. Wọ́n ti gbìyànjú ṣe ẹgbẹ́ ìyáàfin wa. Àbí báwo? Wọ́n ní Mo ń gbọ́ yín máa. Ìwò. Wọ́n ní kẹ́ koríkì ńgbà náà, wọ́n ti yọ̀ǹda. Ó yá. Ẹja tún gbìyànjú díẹ̀. Ó yá gbìyànjú. Mo ní ìwọ ọmọ ọdún ọba, ọmọ atẹnibọlá, ọmọ atẹnibọrẹ. Ìwọ tí ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni kò ní kọ́kọ́rọ́. Ẹrù wẹ́wẹ́ ni wọ́n fi ń délé. Ìwọ odídẹrẹ́ pè títí tẹnu ṣòro ẹṣẹ ní roboto. Ìwọ olú àfá tí ó gbé wọn gbé aṣọ wọn sógbèrè. Ìyẹn ni. Ìyá wa. Ìwọ olú àfá. Ìyá wa, mo bá wọn bẹ̀bẹ̀ dákun. Ọmọ Yorùbá tó ń di oríkì ìlú rẹ̀ tó èdè lẹ́nu rẹ̀. Ìyáàfin Adépọ̀jù, àkókò tó fẹ́yìn náà báyìí. Ẹ mú béèrè, èdè náà ní jẹ́. Léré dábọ̀ ẹ̀ sì léré bẹ́tẹ́. Ẹ mú béèrè. Ìbéèrè kẹta lèmi yín mú. Kò sí wàhálà o, èmi lè ní jẹ́. Àlejò mi ẹ̀yin ló kù. Ẹ pè fún wọn. Ẹ̀yin kúkú ti ṣe ń tọ́fẹ́ káwọn náà ṣe ń tẹ́fẹ́. Kí ni Yorùbá ń pè ní ọ̀kín? Kí ni Yorùbá ń pè ní okini? Okini. Abẹ́rẹ́ tó ìyàwó ẹgbàáyùn. Okùn méjì. Ó yá, ẹ bọ́ sí ìbéèrè kejì. Ẹ parí òwe yìí. Wọ́n ní ẹ parí òwe yìí, á ti ní ògọ̀. Ẹ parí ẹ̀, á ti ní ògọ̀. Á ti ní ògọ̀. Ẹ parí ẹ̀, tí Yorùbá bá ní á ti ní ògọ̀, kí ni ìparí ẹ̀? Ọmọ yẹn tì ní. Ìyáàfin Adépọ̀jù, ẹ wò ọkà tó kàn ní bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tẹ ẹjọ́ bára ó ti dókà tó kàn. Ẹlẹ́ẹ̀kẹta wáyé o. Wọ́n ní kẹ́ ṣe ayan ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ ìmọ̀ yìí. Ayan ògbìfọ̀. Wọ́n ní kẹ́ túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Wọ́n dákọ̀ wọn léèbó, ẹ̀yẹn sì sókọ wọn ní Yorùbá. Ntáyan ògbìfọ̀ jẹ́nu. Ètáyan olóyìnbó ń pè ní interpret.
Áyàn ògbùfọ̀ ó ní interpret. Ẹdí wọ́n sọ àwọn ẹranko wọ̀nyí wọ́n sọ ní èbó ẹ̀yin ẹ sọ Yorùbá wọn. Mo kọ́kọ́ rò pé mi nìkan náà ní ajáde ẹ̀fọ́ náà. Ó yẹ ẹ sọ ní èbó. Alákọ̀ọ́kọ́ ostrich. Wọ́n ní ostrich alákọ̀ọ́kọ́ kí n Yorùbá ostrich ẹranko ni wọ́n ní kẹ́ ẹ sọ ní Yorùbá. Ìyá wa. Ohun yìí ti lọlẹ̀ o. Tòlótòló dàpọ̀ mọ́ ostrich ìyá wa ẹ má dàpọ̀ o. Tòlótòló ní tọ́kí. Tòlótòló ní tọ́kí o. Ṣé ká tún bọ́ sí ìkejì ni? Turkey. Èmi ti sọ yún fún wọn. Wọ́n tún lè má rántí. Eléyìí ní kẹ́ wí ní ìsìn, lè gbà yín wọlé mọ́. Eléyìí ní kẹ́ wí fún. Dẹ̀ni o. Ẹ gbọ́, wọ́n ní kí ni Yorùbá howl? Ṣé howl náà ń pè é? Bẹ́ẹ̀ni, ó yẹ ẹnà yún ń bẹ̀. Ìyá wa. Ìbéèrè ẹyọkànlẹ̀ wá gbà nù mẹ́tẹ̀ẹ̀ta. Ayé kò tọ́, ẹyẹ tó ń ṣòfófó. Ẹyẹ tó ń ṣòfófó. Parrot nìyún o. Odídẹrẹ́ nu mọ̀. Orin tí wọ́n fi kira wọn parrot nìyún o. Ìyá wa ó dà ẹgbẹ́yọ kan nínú mẹ́ta. Ṣé àmọ́ pé mo sì ti tọ́pẹ́ tó bá gba méjì nínú mẹ́ta wọn ò fún ọ lẹ́bùn mi. Kí la á fẹ́ ṣe báyìí o? Ẹyẹ hàn kí ni wọ́n ní ẹyẹ tó ṣòfófó. Ẹyẹ òwìwí nu mọ̀. Ẹ gbá o tó ìyá wa lágbára náà o ẹ pè wá lọ́sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ bá gba méjì nínú mẹ́ta á fún yín lẹ́bùn wa. Ẹyọkan lẹ bá nínú mẹ́ta ló fà á. Ẹ gbìyànjú ẹ tún ti sọ try tó ẹ ṣe. Èmi ni mo fà á o. Àlọ́ òpè wa ẹ dákun dábọ̀ ẹ mọ̀ bínú a ti fi yín sórí aago. Òǹkàwé lẹ̀mí yín mú ẹ dákun ẹ. Àlọ́. Ẹ dákun ẹ mọ́ bínú òǹkàwé lẹ̀mí yín mú. Àló? Ìbéèrè tó ti kúrò ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀karùn-ún àti kẹta ló ti kúrò nínú àwọn ìbéèrè wa. Ẹlẹ́ẹ̀kẹrin ẹ dákun dábọ̀ ẹ mọ́ bínú ẹ jí ń súré ká ní kánmọ́kánmọ́. Ẹ parí òwe yìí ìrìn ọdún mẹ́ta kí ni parí ẹ̀ yá wa? Ìrìn ọdún mẹ́ta mo ní kẹ́ ẹ parí òwe yìí ìrìn ọdún mẹ́ta ẹ parí ẹ̀. Ìrìn ọdún mẹ́ta àmọ́ yẹn o. Ṣé ká bọ́ sí mi ẹ jẹ́ a bọ́ sí mi ìyá wa. Ẹ tẹ́tí sí gbólóhùn tí mo fẹ́ wí yìí kí àwọn tó nílé tó dé ọkùnrin náà ti fi ara sinko kí ni ìtumọ̀ fi ara sinko? Ó ti sá lọ. Ó fẹ́ fẹ̀gbẹ́ pẹ́ bọ̀ àmọ́ sápamọ́ ẹ ṣeun ẹgbàyàn. Ìbéèrè ẹlẹ́kẹta wá rè ìyá wa wọ́n ní kẹ́ ẹ ṣe àyàn ògbùfọ̀ fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Decision wọ́n bá ní decision kí ni Yorùbá decision? Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìyá wa fulfilment kí ni fulfilment kí ni Yorùbá fulfilment? Tó ẹlẹ́ẹ̀kẹta tún wá rè ìyá wa ẹlẹ́ẹ̀kẹta rè dictation kí ni Yorùbá dictation? Bẹ́ẹ̀ ni dictation kọ́ láwọn olùkọ́ kí lẹ wí? D fún ajá dọ́ọ̀gì D fún ajá. Àpèsọkọ́ ìyá wa ẹ sì gbìyànjú torí pé ẹgbẹ́yọ kan nínú mẹ́ta ẹ wò ẹ já ṣe báyìí. Bá a bá parí ètò àjíròrò lórí ẹ̀ ó dàbí ẹni fáwọn tó gbẹyọ kọ̀ọ̀kan lónìí bí àlejò wa mọ́ bá ṣe sọ bóyá á ṣàmọ́ bí ó ṣe jẹ́ tó ẹ ṣeun àlejò mi náà ti forí dáhùn á mọ̀ bí ó ṣe jẹ́ ṣe ẹgbẹ́ ìyá wa ẹ já fojú òpó lẹ̀ kí n súré sọ àwọn ọ̀dáhùn àwọn ìbéèrè tó ló ṣe pàtàkì ká sọ àwọn ọ̀dáhùn rẹ̀ káwọn èèyàn lè rí kán lè bu omi ọgbọ́n mu
lórí ètò kí wọ́n bá lè mọ ìtumọ̀ rẹ̀ fún ọjọ́ mìíràn. A ní kí wọ́n parí òwe yìí. Ìbéèrè àkọ́kọ́ tá a béèrè lọ́wọ́ ìyá wa nù. Ìrìn ọdún mẹ́ta ìparí rẹ̀ rèé o. Ẹsẹ̀ kan là á kọ́kọ́ gbé. Ìyẹn túmọ̀ sí pé ibikíbi téèyàn bá ń lọ ìṣiṣẹ́ kọ̀ọ̀kan ni ó mọ tẹ̀lé míì. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé. A ní pé ìyá wa gbà yùn fi ara síko, wọ́n ní kéèyàn sá pamọ́, ìtumọ̀ fi ara síko nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí mo wá béèrè lọ́wọ́ wọn. Decision ní Yorùbá, ìpinnu ní Yorùbá decision. Ẹlẹ́ẹ̀kejì fulfilment, àṣeyọrí kí adẹ́dàá jẹ́ kémi àti yín mọ̀ ṣe àṣeyọrí lórí ìdáwọ́lé gbogbo wa. Ẹlẹ́ẹ̀kẹta dictation, àpèkọ bí wọ́n máa ń pè báyìí yóò sì mọ kọ́lẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì fún ààrẹ tí ìyá wa mú. Kí ni Yorùbá ń pè ní okini? Wọ́n sì gbá abẹ́rẹ́ ní jẹ́bẹ̀. A ní kí wọ́n parí òwe yìí. Àti ẹni ògọ̀ ẹni à ń tì ní ògbọ́n, ìparí rẹ̀ nù. Wọ́n lè mọ̀ tìyàn ṣùgbọ́n wọ́n tó bá gbà wọ́n láàyè láti mọ̀ tì ọ́, ìwọ ló ògbọ́n ni Yorùbá ń gbìyànjú àti ṣàlàyé. A ní kí ìyá wa ṣe àyàn ògbùfà àwọn ẹyẹ wọ̀nyí. Ostrich, ògòǹgò àti ẹ̀mọ́ kọrin kan gbà náà. Ògòǹgò bàbá ẹyẹ, kìnìún bàbá ẹranko. Ògòǹgò ní jẹ́ ostrich. Turkey òun ni tòlótòló. Owl, ẹyẹ òwìwí. Ẹlòmíì àti mọ̀ pé wọ́n ní àṣá. Onímọ̀ gbé àwọn ọmọ lẹ́yìn adìẹ kánmọ́kánmọ́ báyìí ó ti ra mí. Àwọn ìlú mi a sì tún mọ̀ pé ní òyò. Tó ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rèé. Kí ni orúkọ abala kejì lórí ètò Yorùbá ló láṣà? Abala akíkanjú ni. Abala yìí náà lẹ ti mọ́ mú ìbéèrè. Àwọn akíkanjú, àwọn tí wọ́n bá ní akíkanjú dáadáa ni abala yìí wà fún. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni a ní kí wọ́n parí òwe yìí. Àròjàre kò lè sí fún eku ọ̀fọ́n. Ìparí rẹ̀ rèé o. Níbi tí olóńgbò bá ti ń ṣe alága adájọ́, eku ọ̀fọ́n gan kò lè gbẹ́nu síta nítorí pé olóńgbò lọ́kọ eku. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló kúkú mọ̀ bẹ́ẹ̀. A ní aṣọ òkè wo ní Yorùbá ń pè ní baba aṣọ? Sányán ni baba aṣọ. Ìbéèrè tó wá gbẹ̀yìn tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n mú rè. Oṣù wo ní Yorùbá ń pè ní oṣù Ọ̀pẹ? Oṣù kejìlá. Èyí tẹ́yìn olóyìnbó ń pè ní December. Yorùbá oṣù kejìlá òun ni oṣù Ọ̀pẹ. Gbogbo oṣù nílẹ̀ Yorùbá ló ní òǹkà àti orúkọ gbogbo wọn pátápátá. Oṣù Ọ̀pẹ òun ni oṣù kejìlá. Tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tá a béèrè lọ́wọ́ bàbá wa pé kí ni orúkọ oyè ọba ìlú Ọ̀tàn Ayégbájú? Àti pé ìpínlẹ̀ wo ni ìlú yìí wà nílẹ̀ Yorùbá? Ìlú Ọ̀tàn Ayégbájú, orúkọ oyè wọn ni Ọwá àti ìlú Ọ̀tàn. Ọwá là ń pè wọ́n. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n sì wà. Ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni wọ́n wà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tá a wá béèrè lọ́wọ́ wọn ni pé àìlèjà ní tá bàbá mi kò débí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa la mọ́ ń lo òwe yìí ṣùgbọ́n àìsọ́dé parí. Ìparí rẹ̀ wàhálà wá fẹ́ náà ń bẹ̀ fún gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá. Àìlèjà ní tá bàbá mi kò débí. Eruku ojúde bàbá ẹni kì í gbèjà ẹni. Eruku ojúde bàbá ẹni kì í gbèjà ẹni. Ìparí rẹ̀ nu. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà. Ó kúkú wu ni ká jẹun kó pẹ́ lẹ́nu. Àmọ́ abala kíkanjú àti kó lákòóza. Èmi ti ẹ̀rọ pé inú àlejò mi inú wọn ti ń dùn báyìí pé tó. Mo bọ́ lọ́wọ́ ọmọbìnrin tó ṣojú fíofíò yìí. Mo bọ́ lọ́wọ́ rẹ̀ báyìí. Tó gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà. Gbogbo àwọn àlejò wa a ní ẹ̀bùn pàtàkì àmọ́ ní pẹ̀tò àwọn oníjà kò tó nǹkan. Gbogbo àwọn tá a bá sì pè tí wọ́n dá wa lóhùn a ní ẹ̀bùn tá a mọ́ fi sọ pẹ̀tò tá a ti ẹ̀ pè yín tẹ̀ jẹ́ wa ẹ ṣeun ẹ̀bùn wa rè o àmọ́ kẹ́ ẹ tó wá ló ń kálukú ló lóun tẹ rẹ̀ torí ẹ̀ la ṣe ń pe adẹ́dá ní olóńlà tó ń kọlà ọwọ́ gbogbo wa òǹtẹ̀ títí yín náà kí lẹ rí ṣètò Yorùbá ló láṣà ẹ fi òǹtẹ̀ yín ẹ bá wa fi lu ètò ìtẹ̀ tó kúrò ní àgọ́dọ̀ wa. Ètò yìí ètò tó báyìí ni ètò tó dẹ̀ tó tọ́ni sọ́nà ni. Ẹ ṣeun adúpẹ́. Ó tún ní arìnrìn láti òwúrọ̀ àti rẹ́rìn àti bẹ́ẹ̀ la ṣe ń kẹ́kọ̀ọ́ ó dẹ̀ sì ń dánilẹ́kọ̀ọ́ ó ń jẹ́ ká mọ ibi tá a ti wá ká má tún gbàgbé ibi tí a ti fi sílẹ̀ àwọn dúpẹ́ gan tí ẹ̀kọ́ nítorí òṣèlú lónìí. Ẹ ṣeun adúpẹ́ o bàbá wa tó ẹ kàn ra ṣàdúrà ẹ dákun ẹ ṣàdúrà fún ẹ tó lọ torí pé àdúrà ẹ pọ̀ jù àdúrà ẹ̀bùn pàtàkì ni nínú ayé ẹnikẹ́ni ẹ ṣàdúrà fún wa kẹ́ tó lọ ẹ dákun. Wọ́n ní Olódùmarè tí ó gbé Ìkòyí sílẹ̀ kò ní fi yín lẹ̀. Àmín àṣẹ àmín àṣẹ. Gbogbo ìjọba dáwọ́ dé
a máa yọrí sí àmì àṣẹ àmì kẹ́ àṣẹ tó pé ọlọ́run kan ó ti jẹ yín. àmì àṣẹ àmì àṣẹ ibi tí ẹ bá ń lọ ọlọ́run á pàmò yín mọ́. àmì àṣẹ bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe àwọn tó bá sórí ètò yìí náà kò ní kábàámọ̀. àmì àṣẹ àmì ní àṣẹ orúkọ Olúwa. àmì àṣẹ àmì àṣẹ ẹ wò inú mi dùn ayọ̀ mi kún fún pé a ti ẹ̀ pè yín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adẹ́dà adúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa láṣẹ Elédùmarè gbogbo bí tẹ wá rúgbódé tẹ ta gbòǹgbòdé ìkorò ní wọbẹ̀ ní tó mí àti ní tí ò mí nínú ohun tó jọmọ́ ti yín kò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè ètò tẹ́ ẹ gbé kalẹ̀ náà tẹ́ fi ń ṣe ìgbéga gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ àgbáyé lápapọ̀ kò ní dìbàjẹ́ iwájú báyìí lọ́pẹ́ ẹ̀bì tí yín ò mọ̀ ọ́ ní sí o ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ sì jẹ́ wa inú wa dùn ayọ̀ wa sì kún tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà èmi fẹ́ yọ̀ǹda bàbá mi báyìí ẹ ṣeun kẹ́kọ̀ọ́ ṣàrọ̀ra mọ́ gbọ́ ọ̀rọ̀ wa orin tí bàbá Amòye ṣe fún wa olù èmi fẹ́ kẹ́ gbádùn ẹ̀ kó gbé wa wọ abala Amòye ká tó gbé àlejò wa wọlé mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú náà lẹ́gbàádùn ẹ̀ láṣẹ Elédùmarè ẹ mọ̀ gbọ́ oríkì tí bàbá wa ṣe fún wa ẹ ṣeun. Yorùbá ló làjà káwọ́ sọ káàmìíràn káàmọ̀ ìyá fi káàní tẹríba àṣà Yorùbá sì ní oúnjẹ aládùn káàmọ̀ ẹsẹ̀ ìbí tí Yorùbá náà ń fa ẹ mọ̀ wípé orílẹ̀ níjọba nípò nínú gbogbo ara ẹ̀yin èèyàn àṣà Yorùbá ló làjà nínú Glo Àló kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbèje mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ gbó láṣẹ Elédùmarè mo kí orí adé o ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò Yorùbá ló làṣà gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi wọ́n ń wò wá wọ́n ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì ti ń retí pé ká gbé yín wọ orí ètò Yorùbá ló làṣẹ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí kábíyèsí ẹ kí àwọn èèyàn wa kí wọ́n gbóhùn yín kí wọ́n bàa lè mọ̀ pé ẹ ti darapọ̀ mọ́ wa. Ojú àgbègbè yìí o. Ẹ ṣeun kábíyèsí. Ọlọ́run bá máa ń fún ṣe o. Àmì àṣẹ. Mo ti gbogbo ara ilé mo sí gbogbo tó ń gbọ́ mi o. Ẹ káàbọ̀ gbogbo ara ilé náà gbóhùn. Ní Nàìjíríà àti lókè òkun. Ẹ ṣeun kábíyèsí. Ẹ ṣeun olúfẹ́ o. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà àlejò wa àlejò amòye pàtàkì Alhaji Ọba Kazeem Kashimawo Alayande má gbàgbé ọjọ́ kìíní olú ti ìlú Ìbàfò àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà ohun wọn lẹ́sì ti gbọ́run àwọn ìbéèrè wa tẹ́ àti kójọ ó ti ń bẹ́ ń bì èmi ò wá mọ bá bàbá sọ̀rọ̀ gbogbo yín lẹ́sìn mọ́ gbọ́ wọn lágbọ́yé láṣẹ Elédùmarè tó kábíyèsí gbogbo àwọn èèyàn wa lẹ́tí kí tí wọ́n ti gbóhùn yín o ẹ dákun dábọ̀ ẹ bá wa dárúkọ ìlú Yorùbá tí ẹ tẹ̀dó sí gan àti pé ìpínlẹ̀ ègbó ló wà ìjọba ìpínlẹ̀ wo àti ìpínlẹ̀ wo gan ló wà nílẹ̀ Yorùbá kábíyèsí. Ìbàfò ìlú Ìbàfò tí ó wá láti ilẹ̀ Ìgbèyìn nínú ẹ̀yà kan nínú Abẹ́òkúta tí wọ́n wá tẹ̀dó sí ìlú Ìbàfò. Ọ̀dọ́ wà ní ìpínlẹ̀ Ọ̀fẹ́mi Owódé tí jẹ́ Ọ̀fadà náà tí Ìbàfò jẹ́ lára Ọ̀fadà wọ́ọ̀dù yẹn. So under Ògùn state náà ni Ìbàfò wà. Ìbàfò wà ní ìpínlẹ̀ Ògùn tó bàbá ẹ ṣeun kábíyèsí mo dúpẹ́ o ẹ ṣeun mo kí orí adé lẹ́ẹ̀kan sí ẹ dákun kábíyèsí afẹ́kẹ́ bá wa ṣàlàyé ipò àti orúkọ oyè yín torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwa tá à ń bẹ lẹ́yìn odi àmọ́ ìtumọ̀ àwọn orúkọ oyè yìí ẹ bá wa nà án bẹ́ẹ̀ fún gbogbo etí tó ń gbọ́ wa àtọ́jú tó ń wò wá kí wọ́n bá lè bu omi ọgbọ́n mu lára ń tẹ́ fẹ́ ṣàlàyé fún wa kí ni ìtumọ̀ olú ti ìlú Ìbàfò àti ipò yín ẹ dákun ẹ ṣàlàyé ẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Ọba lèmi ṣùgbọ́n àti wá pàṣẹ pé àtolú àti ọba ọ̀kan náà ni
ó jẹ́ wọ́n ìtumọ̀ olú baálẹ̀ tí ó bá di ọba òun ni olú. Baálẹ̀ tó bá di ọba. Ọba tó bá jẹ baálẹ̀ tó bá di ọba òun ló máa ń tẹ̀lé ojú nínú àṣà Yorùbá. Ọba tó bá jẹ lẹ́yìn olú ìyẹn ni ó jẹ ọba. Ìyẹn lọ́ba. Ṣùgbọ́n àwọn èèyàn kò yó púpọ̀ àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Àti olú àti ọba ọmọ máa ń da ogun ẹ̀kọ́ ni. Òtúmọ̀ ọba nìyẹn, ọba sì ní ojú baálẹ̀ lọ, ojú bá lórí ohun gbogbo. Ọba bá lórí ohun gbogbo. Ọba lórí ìlú, ọba lórí gbogbo tó bá wà sí. Bẹ́ẹ̀ni, ọba bá lórí ohun gbogbo. Ẹ sì mọ bẹni láṣẹ Elédùmarè lórí tiyín pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ òrìṣà òkè ìlú òní dìbàjẹ́. Ẹ ṣeun kábíyèsí àdúpẹ́. Tó ìbéèrè tó tún kàn báyìí kábíyèsí. Afẹ́kẹ́ kíra yín. Àná kábíyèsí à ń gbọ́ yín lágbọ́yé. Afẹ́kẹ́ kíra yín níwọ̀nba fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Bẹ́ẹ̀ ni kábíyèsí, a fẹ́ gbọ́ oríkì yín. Ọ̀pọ̀lọpọ̀ ló nífẹ̀ẹ́ sí, a fẹ́ gbọ́ lẹ́nu yín. Ẹ kíra yín níwọ̀nba kí àwọn èèyàn mọ̀ pé kábíyèsí olú ti ìlú Ìbàfò ni wọ́n ń kíra wọn yìí, kí gbogbo àwọn ọmọ ìlú Ìbàfò sì mọ gbọ́ lẹ́nu yín kábíyèsí. Ọba oríkì mi ni èmi ọmọ Ìgbèrè, ọmọ Ìdòrú, ọmọ Ṣíkìtì, ọmọ Òròkúgbàlà, ọmọ ikùn fún tìròtìrò. Àti ìjọba ẹlẹ́kùn kọ́kọ́ pàdé jẹ́ orúkọ oríkì mi ní sókè nìyẹn. Ẹ ṣeun kábíyèsí, àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ pẹ́ fún wa, àdúpẹ́. Oríkì gan là ń jíròrò lé lórí làkórí ọ̀rọ̀ wa lóṣù yìí. Ìdí nìyí torí kì í ṣe ká gbogbo wa lára ní kíkankíkan. Tó kábíyèsí ìbéèrè tó túkọ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Afẹ́kẹ́ dárúkọ lára àwọn ohun àlùmọ́ọ́nì tó ń bẹ ní ìlú yín, tó ń bẹ ní ìlú Ìbàfò lọ́hùn-ún. Lára àwọn ohun àlùmọ́ọ́nì ẹ bá wa yànnàná díẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò bíi pé kí ló wà nílẹ̀ Yorùbá, gbogbo ilẹ̀ Yorùbá lọ́lọ́run sì bùkún jàǹtùrù. Ẹ bá wa dárúkọ díẹ̀ lára àwọn ohun àlùmọ́ọ́nì tí ń bẹ nílùú Ìbàfò kábíyèsí. Àlùmọ́ọ́nì gbogbo àwọn ọmọdé àti tó ń wù ní ẹjọ́ wa ní ọgbà àlùmọ́ọ́nì. Àlùmọ́ọ́nì nígbà kọ́kọ́ bẹ̀, a ní epo pupa. Epo pupa. A ní epo pupa tó ń ṣe láti dá àbọ̀dá ara ọ̀pẹ, ara àlùmọ́ọ́nì ni. Epo pupa àjà balẹ̀. A ní omi káàpá ẹja nínú ẹ̀, ara àlùmọ́ọ́nì ni. Odò pọ̀ dáadáa, oríṣiríṣi ẹja. A ní igi obì ní agbó owó látara ẹ̀. Bẹ́ẹ̀ ni, àlùmọ́ọ́nì ni. igi owó ni igi obì. A ní kòkó. Tó adẹ́dá ṣeun. A ní kòkó dáa ń gbé jáde. Ara àlùmọ́ọ́nì ni. A ní gàrí. A lè ní kókò. Kókò náà tún ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Ìbàfò. Àwa ò kí ń pèsè torí ìjọba ò bá tún mú ṣùgbọ́n a ti kókò. Kókò ń bẹ. Iyán kókò a sì mọ dùn yàtọ̀ kábíyèsí. Iyán kókò ládùn tiẹ̀ lọ́tọ̀. A ò tó gbé láti a jẹ padà. Bẹ́ẹ̀ gbọ́ yẹn, àwọn náà ń gbé. Ó ti dà bẹ́ẹ̀. Kábíyèsí ẹ ṣeun adúpẹ́. Èmi mọ̀ pé gbogbo àwọn ọmọ Ìbàfò tí wọ́n ń gbọ́ wa inú wọn mọ̀ dùn lọ́wọ́lọ́wọ́ báyìí torí gbogbo àwọn ohun tẹ́ ẹ dárúkọ yìí àwọn ohun tí adẹ́dá fi ṣe ẹ̀bùn sí ìlú Ìbàfò ni. Inú tèmi atọ́kùn gan dùn. Ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wa ni wọ́n ti mọ gbọ́ kò sí kí lẹ fẹ́ kó o ní kábíyèsí náà ń bẹ fún gbogbo etí tó ń gbọ́ àti ojú tó ń wò wá. Tó kábíyèsí ìbéèrè tó tún wá kù ni pé irú àwọn ọdún ẹ dárúkọ díẹ̀ lára àwọn ọdún tẹ́ ẹ máa ń ṣe nílùú Ìbàfò kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá lè mọ̀. Àwọn aṣọ ọdún Iléyá. Ọdún Iléyá. Àwọn ṣe ọdún Christmas. Ọdún Kérésìmesì. Àwọn ṣe títí adúgbò lẹ́pẹ̀rẹ̀ ni àbí àwọn ọdún tó ti wà láti Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kábíyèsí gbogbo àwọn ọdún tó wà ní ìlú Ìbàfò tẹ́ ẹ mọ́ ṣe òun la fẹ́ kẹ́ ẹ̀ náà bẹ̀ fún wa kábíyèsí. A máa ń ṣe ọdún egúngún. Ọdún egúngún. Ìyẹn yìí wọ́n gba ẹ̀sìn kò tí ì lọ. Kò tí ì lọ kódà ẹ̀ ń ṣe wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí.
oríṣi ọdún kan la máa fi ń ṣọdún egungun bàbò. Kódà ẹ ṣeun a lè máa ń kábíyèsí. ṣe àwọn ọdún ìbílẹ̀ míì ìbàbòdé náà a máa bẹ̀rẹ̀ lágbára ọdún nínú ọdún yìí lọ́wọ́ wá ti bàbòdé. tó ẹ ṣeun ìyẹn kábíyèsí. gan-an ni mo ló fà kò sọ fún gbogbo ọmọ ìbílẹ̀ ìbàbò gbogbo ọmọ pàápàá ọba. jùlọ Ògùn state ọ̀dà wa tó wà ní òkè òkun wípé tó bá ti sásìkò a máa sọ fún wọn kó bá wa ṣe ìbàbòdé. pé kí wọ́n máa darapọ̀ mọ́ ìbàfòdé ọjọ́ tìbàfò ọjọ́ tẹ yà sọ́tọ̀ fún ọdún ìbàfò gangan kí gbogbo àwọn ọmọ ìbàfò tí wọ́n wà káàkiri àgbáńlá ayé kí wọ́n mọ darapọ̀. nínú ọdún ìlànà bẹ̀rẹ̀ agbára Ọlọ́run. Adẹ́dọ̀ ó fún yín ṣe láṣẹ ọba òkè kábíyèsí Adẹ́dọ̀ ó fún yín ṣe. èmi sì mọ̀ pé gbogbo àwọn ọmọ ìbàfò tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá ìròyìn ayọ̀ ló jẹ́ nítorí pé gbogbo àwọn ìlú náà ló ní ọdún tí wọ́n máa ń ṣe tí gbogbo àwọn ọmọ máa ń padà wálé láti wá ṣọdún. inú tiwa gan dùn lórí ètò Yorùbá ló làṣà fún ìròyìn ayọ̀ tẹ́ ẹ̀ náà ń bẹ fún gbogbo wa. ẹ ṣeun kábíyèsí ẹ pẹ́ láṣẹ Elédùmarè. tó kábíyèsí ìbéèrè tó tún wá wà wájú mi kì í ṣe ìbéèrè nìkan ṣùgbọ́n a fẹ́ kí ẹ gba ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ẹ gbà wọ́n níyànjú ẹ gbà wọ́n lámọ̀ràn lórí ìgbéga àṣà àti ṣe wa pé ìbò sí pé kọ́mọ ẹlẹ́ran Yorùbá kó mọ̀ bá padà wá jẹgun la ṣe gbé ètò Yorùbá ló làṣà náà kalẹ̀ kábíyèsí ẹ jẹ́ wọ́n gbọ́ ọ̀rọ̀ amòye lẹ́nu yín ẹ gbà wọ́n níyànjú kábíyèsí. ìyànjú tí mo gba gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire olótùú. mo ń gbọ́ yín kábíyèsí o. ó ní pé ẹni tó bá sọ nínú bá ṣàkóyàkọ́ Yorùbá ló làṣà Yorùbá ló lédè Yorùbá tó púpọ̀ Yorùbá ló ní ìwà ìyáde kí bàbá láàárọ̀ tá a bá jí màlẹ́ kí ìyá láàárọ̀ tá a bá jí Yorùbá ló ní àpọ́nlé Yorùbá ló ní gbogbo rẹwà jù gbogbo èdè lọ Yorùbá ó jẹ́ èdè wa kò ṣe sọnù kò ṣe tànù èdè Yorùbá ìwà Yorùbá ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà sùúrù Yorùbá ń Yorùbá tó wọjà gidigidi gan Yorùbá ló dùn ó ti pọ̀ jù mọ́ ọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá níbi tí wọ́n lé wà wípé kọ́ máa sọ nínú kan máa wálé torí pé ẹ̀jọ́ máa sọ nínú kó ṣàfihàn kan. ẹ ṣeun kábíyèsí àmọ́ orí yín bá láṣẹ Elédùmarè ẹ ṣeun adúpẹ́ o òkè orí adé ẹ ṣeun fún àmọ̀ràn tẹ́ ẹ gbà gbogbo wa ẹ ṣeun kábíyèsí tó ọ̀rọ̀ tanijí wo lẹ wá ní fún gbogbo àwọn ọmọ ìlú Ìbàfò àwọn ọmọ ìlú Ìbàfò gangan àwọn ọmọ tí ẹ jọba lé lórí nítorí pé ọba ní ọba sì bá lórí ohun gbogbo àmọ́ àwọn tó ṣẹ̀ wá láti Ìbàfò wọ́n ń bẹ káàkiri wọ́n ń bẹ nílùú Manchester tàwa yìí náà ọ̀rọ̀ tanijí wo lẹ ní fún wọn pé kẹ́ ẹ fi jí wọn dìde ẹ wí ọ̀rọ̀ fún wọn kí gbogbo wọn gbọ́ kábíyèsí. ẹ ṣe olóòtú inú mi dùn pọ̀ pẹ̀lú obìnrin yẹn. ẹ ṣeun kábíyèsí. ìtàgéjì tí mo fún àwọn ọmọ ìlú mi tó wà ní ibi gbogbo ni pé kí wọ́n má jìnnà sílé kí wọ́n má jìnnà sílé kí wọ́n má wálé wọ́n má kọ̀yìn sílé gbogbo àwọn tí a rò wípé wọn ò ní lè ṣe é nǹkan mèremère wọ́n ti ń wálé wọ́n ti wá sí nǹkan mèremère káwọn náà wálé káwọn darapọ̀ mọ́ àwọn èèyàn gidi àwọn olóríire èèyàn láti bá wá ṣe dáadáa sílé pé ilé làbọ̀ sí lóko ọmọ Ìbàfò ọmọ wálé ẹgbẹ́ pẹ́ẹ́kì lẹ́yìn odi ẹ̀yìn ojú òkìṣẹ́ lẹ́yìn Ìbàfò nílé ẹ̀ máa wálé ìyànjú mi ni pé ẹ̀ máa wálé. ẹ ṣeun kábíyèsí. àwọn olóòlò púpọ̀ rẹpẹtẹ ká máa wálé ó tún kù jẹ káàtó ni ká máa wálé pàtó bá yà gbogbo àtọ́gba. àmì àṣẹ àmì àṣẹ ọlọ́run á fún àṣẹ o. àmì àṣẹ ẹ ṣeun kábíyèsí adúpẹ́ ọ̀rọ̀ ìrànjú ńlá àti tanijílẹ̀ náà ń bẹ fún gbogbo ọmọ Ìbàfò láṣẹ Elédùmarè kò wá ní sunyín kò ní rẹ̀yìn o àgbà ní ọlọ́run ó sì jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè tó kábíyèsí ètò tá a gbé yín wá fún ètò Yorùbá ló làṣà ni kí ni èrò yín nípa ètò tá a gbé kalẹ̀ yìí wípé kó tiẹ̀ mọ́ jẹ́lu èbó nìkan àmọ́ ká tún na ọwọ́ wa dé orílẹ̀-èdè Nàìjíríà ká mọ bá ládéládé sọ̀rọ̀ ká mọ bá gbogbo àwọn èèyàn
tí àṣà àti ṣe Yorùbá ti sọ dèèyàn ńláńlá sọ̀rọ̀ kí àwọn èèyàn wá bàa lè máa bu omi ọgbọ́n mu. Kí lẹ rí sétò yìí gan kábíyèsí? Ẹ dákun ẹ nà ń bẹ fáwọn èèyàn wa. Àdúrà mi àti olóòtú. Àdúrà mi sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ méjì yìí ni pé ọlọ́run jẹ́ parun. Àmì àṣẹ, àmì àṣẹ. Ọlọ́run máa fún gbogbo ẹ̀yin tẹ́ ìṣètò yìí ọlọ́wọ́ fún inú pọ̀ àtàgbára. Àmì àṣẹ, àmì àṣẹ. Ìjẹ́ tó ń bá ṣe ọkùn ìwé ìjọ nípa ìyá o. Àmì àṣẹ, àmì àṣẹ. Ètò yìí àwọn tí wọ́n dá sílẹ̀ tí wọ́n ń ṣe. Mo nílò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ pípé ni wọ́n. Ẹ ṣeun. Àwọn èèyàn tí wọn ní àǹfààní láti gbọ́ mi pẹ̀lú ìbọ́sọ̀pọ̀ àwọn tó ní ètò yìí sí. Bẹ́ẹ̀ ni ètò Yorùbá ló làṣà iléeṣẹ́ glowfm.com rédíò láti ń gbé jáde. Bẹ́ẹ̀ ni àwọn tí wọn láǹfààní láti mọ àwọn ọkọ̀ bí ẹ̀ǹdè lọ́mì wọ́n ti ń bọ́ sí wọ́n sì ti ń mọ̀. So ètò yìí ìlúdìbò ìwé kó parọ́ òfin fún wọn bẹ. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Àbẹ̀dá máa bẹ Ọlọ́run nítorí Ọlọ́run máa ran èyí tí ẹ̀ ń ṣètò yìí. Àmì àṣẹ. Àmì àṣẹ. Kó lè tó máa ga sí. Àmì àṣẹ. Kò sì gbọ́dọ̀ parun. Àmì àṣẹ. Àmì àṣẹ. So inú mi dùn púpọ̀. So irú eléyìí ó jẹ́ nǹkan tó ṣe ní ọ̀dọ̀ láàrin àwùjọ yìí pé àwọn tí wọ́n ń ṣe èèyàn gidi ni wọ́n ní àròjinlẹ̀. Òṣèlú ẹ̀wọ̀n láròjinlẹ̀ kò ní ṣe ọkàn. So ètò yìí ìṣètò dáadáa ni ọlọ́run jẹ́ bàjẹ́. Àmì àṣẹ kábíyèsí ẹ ṣeun. Lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ń sọ èrò yín ẹ ti ń àdúrà yín náà níbẹ̀ fún wa. Èmi atọ́kùn ètò Yorùbá ló láṣẹ onígbàgbọ́ pàtàkì ní mí nínú àdúrà torí mo mọ̀ pé ẹbọ làdúrà ó sì mọ́ gbà lórí ẹnikẹ́ni téèyàn bá gbà fún. Pàápàá jùlọ àdúrà tó bá ń wá látẹnu orí adé. Èmi ò wá tì fẹ́ fi yín lẹ̀ kábíyèsí o. Mo fẹ́ kẹ́ ẹ súre nítorí pé tọba làṣẹ. Mo fẹ́ kẹ́ ẹ súre fún ètò Yorùbá ló làṣà. Atọ́kùn ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Iléeṣẹ́ ta tí wọ́n ń gbé ètò Yorùbá ló làṣà jáde. Iléeṣẹ́ glowfm.com ó ń bẹ nílùú Manchester lórílẹ̀‐èdè United Kingdom. Ẹ dákun dábọ̀ ẹ súre fún wa lápapọ̀ àti iléeṣẹ́ yìí àtètò yìí àtàwa tá à ń sọ̀rọ̀ àtẹni tó ń dà á pọ̀ àti gbogbo àwọn olólùfẹ́ ètò yìí tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá káàkiri àgbáńlá ayé àti gbogbo àwọn àlejò wa bá a ṣe lálejò agbáṣàgà la tún ní àlejò amòye ẹ súre fún gbogbo wọn lápapọ̀ nítorí pé tọba làṣẹ adẹ́dá ó ti gbà fún yín yóò túbọ̀ mọ́ gbà fún yín ni ẹ súre fún wa kẹ́ tó máa lọ kábíyèsí. Mo fi ẹnu àṣẹ sọ̀rọ̀. Ọlọ́run náà fi tí àṣẹ kọ́. Àmín. Bàbá àlọ sórí àṣẹ. Àmín àṣẹ. Àmín àṣẹ. Ètò jẹ́ ṣe ètò dáadáa ní. Ṣé dandan lè gbé dání? Ẹ ṣeun. Ó ti dandan kí dáradára kó máa kan ẹnìkan kan yín lọ́wọ́. Kí dáradára kó máa kí ó ti àdúrà dáradára kó máa falẹ̀ sí àmín àṣẹ. àṣà rẹ̀. Àmín àṣẹ kábíyèsí. Gbogbo yìí lọ ṣe pọ̀ tó yẹ dáradára lọ́wọ́ wọn jẹ́ ti. Àmín àṣẹ. Torí pé àwòkọ́ṣe rere ní ẹ ṣeun dáradára rẹ̀ gbé dání kì í ṣe nǹkan ọ̀gbàjẹ́jẹ́ gbé dání. Àmín àṣẹ. Gbogbo ọwọ́ ìbàjẹ́ nìkan dáradára rẹ̀ gbé dání. Àmín àṣẹ. Àmín àṣẹ. Gbogbo yìí lọ ṣe pọ̀ tó kórè ìlú òyìnbó ẹ̀kọ́ wá sí Nàìjíríà. Àmín àṣẹ. Àmín àṣẹ. Ẹ̀kọ́ wá sílé. Àmín àṣẹ. Ẹ̀ní aṣáájú. Àmín àṣẹ Ẹ̀ní kábíyèsí. gbé sáájú. Àmín àṣẹ. Ilé iṣẹ́ yìí náà a máa gbèrú sí i. Àmín àṣẹ. A máa dàgbà sí i. Àmín àṣẹ. Àmín àṣẹ. Gbogbo ọ̀gbọ̀dọ̀ wá dé nípìn láti máa ṣe a máa bọ́ sí ọ̀rọ̀ kan láti máa ṣe. Àmín àṣẹ. Ọlọ́run bá àkẹ́sí. Àmín àṣẹ. Ẹ ṣeun. Àmín àṣẹ. tó kábíyèsí ẹ ṣeun adúpẹ́ gbogbo ọmọ ìlú ìbàfò tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yálà ẹ ń gbìyànjú àti pè wá ojú òpó wa ń ṣe bákanbákan lónìí ẹ dákun dábọ̀ tó bá sì jẹ́ pé ẹ ní ìbéèrè kí ìbéèrè fún kábíyèsí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ láǹfààní láti fi wáyà béèrè yín ránṣẹ́ sí òun ni 079 140 ẹ̀fà-ẹ̀jọ-òdo-ẹ̀sán àti òdo ẹ fi béèrè yín ránṣẹ́ àwọ̀ wá bí ó ṣe dọ́dọ̀ kábíyèsí ti ti gba gbogbo ọmọ ọ̀bàfò lápapọ̀ níyànjú pé ẹ dákun dábọ̀ ẹ wá ṣe nǹkan ribiribi sílé kábíyèsí láwọn ó kì yín lẹ́yìn àwọn ó ṣùrùbò yín àwọn ó jẹ́ kí àǹfààní àti ṣe àwọn nǹkan ribiribi yóò sì wá sí múmúṣẹ tó kábíyèsí ẹ ṣeun o a fẹ́ yọ̀ǹda yín o lórí ètò Yorùbá ló làṣà báyìí
ẹ wò ó láṣẹ Elédùmarè ẹ mọ̀ pé ẹ pẹ́ ni ẹ pẹ́ ẹ dàgbà ẹ dògbó ẹ fèrègì ẹ fi fọ́ ògùn ẹ fi fọ́ jẹ láṣẹ Adẹ́dà ìlú òwá ní díbàjẹ́ lórí yín o àti ń rí yín báyìí àrídùnnú lẹ jẹ́ fún gbogbo wa láṣẹ Elédùmarè ìkorò ò ní wọ ọ̀nà yín kò ní wọ̀lú gbogbo àwọn tó jẹ́ ọmọ Ọ̀bàfọ̀ àtọmọ Yorùbá lápapọ̀ iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí gbogbo owó mọ̀ ọ́rẹ́ sí o kábíyèsí ẹ ṣeun o adúpẹ́ pé àpè yín ẹ sì jẹ́ wa ẹ ṣeun kábíyèsí mo kórè adé lẹ́ẹ̀kan sí o ẹ pẹ́ ẹ gbò ẹ sì tọ́ tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà kábíyèsí olú ti ìlú Ìbàfò ọba Alhaji Kazeem Káṣímáwo Aláyàndé má gbàgbé ọjọ́ kìíní àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò Yorùbá ló làṣà ẹ sì ti gbọ́ gbogbo ìyànjú àmọ̀ràn ọ̀rọ̀ tanijí tí wọ́n sọ kí wọ́n tó kúrò lórí ètò gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi yín tá a gbé abala mòye kalẹ̀ fún ni wípé kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé kí wọ́n bá lè ní okùn tó máa so wọ́n pọ̀ mọ́ ibi tí wọ́n ti ṣẹ̀wá gangan bí àwọn orí adé bá ń bá yín sọ̀rọ̀ tẹ́ bá ń gbóhùn wọn ẹ lè rí èrò tó ń jáde àti ibi tí ìgbéga àti gbogbo ètò tí wọ́n bá ní ìdí tá a ṣe gbé abala yìí kalẹ̀ nù a sì tún gbé abala yìí kalẹ̀ fún àǹfààní wa nítorí pé kì í ṣorí adé nìkan là ń gbé wá sí abala yìí a tún ń pè àwọn èèyàn tó jẹ́ pé àṣà àti ìṣe ti sọ dẹni ńlá tí wọ́n ti fi rán ọmọ lọ léèwé tí wọ́n ti fi di èèyàn jàǹkànjàǹkàn káàkiri àgbáńlá ayé gbogbo àpọ̀lọpọ̀ náà àwọn èèyàn tó darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó kọjá lẹ mọ̀ pé bàbá wa Alhaji Sulaimon Ayílára bàbá wa Jóbíewé àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ sì gbádùn wọn dáadáa tẹ́ bá wá ní ìbéèrè fún kábíyèsí olú ti Ìbàfò ẹ dákun dábọ̀ ẹ fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-680-90 ẹdí ìsúré sọ Yorùbá o kẹmọ́ ni atọ́kùn ti ṣe èbó 0 7 1 9 0 ẹ̀fà ẹ̀jọ 0 ẹ̀sán àti 0 láṣẹ Elédùmarè ní tó kúkú ń dúnú ayé gbogbo wa kò wá ní di pé kò dùn mọ́ o ẹ kúkú mọ̀ èmi a máa sọ ní gbogbo ìgbà wípé ìfẹ́ tẹ́ ẹ ní ṣètò Yorùbá ló làṣà àti àdúrà gbogbo oníkálukú yín tẹ́ ń gbọ́ wa àti tẹ́ ń wò wá òun ló ń gbà lórí wa mo dúpẹ́ pé òkun ó kúkú wu ni ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gọ̀ǹgọ̀ ọ̀nà fún tẹ́ ń wò yìí ó ní ò gbà wá láàyè ṣe wá rí ètò Yorùbá ló làṣà pàápàá jùlọ lábala kíkanjú náà a ní ẹ̀bùn tá a máa ń fáwọn èèyàn bó bá jẹ́ pé ó wà lókàn àyà yín pètò ẹ fẹ́ máa kó ẹ̀bùn fún wa láti máa fún gbogbo àwọn èèyàn tó bá ń gba ìbéèrè wa ní abala kíkanjú ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 01612058995 tàbí kí ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079-140-680-90 kì í wá ṣe ẹ̀bùn nìkan la nílò tẹ́ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ètò Yorùbá ló làṣà tẹ́ ẹ ní nǹkan kankan tẹ́ ń tà tẹ́ ẹ fẹ́ ká máa bá yín polówó ẹ kúkú mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní polówó oní àgúnmu òwò á bá yín polówó á kó síta bí ìkómọ ọmọ ọjọ́ mẹ́jọ ni tí ẹ sì mọ ta wìrìwìrì pẹ̀lú àṣẹ lọ́dún Elédùn tó bá nírú ìpolówó kípolówó ẹ kàn sí wa níléeṣẹ́ glowfm.com tó bá sì jẹ́ pé ẹ fẹ́ polówó náà lórí ètò Yorùbá ló làṣà ẹ kàn sí wa níléeṣẹ́ glowfm.com tẹ́ ṣe onígbọ̀wọ́ wa tó bá wá ní ohunkóhun tẹ́ fẹ́ ṣe tó jẹ́ mọ́ ayẹyẹ àbí ìpolówó àbó ohunkóhun ẹ kàn sí wa àbáyìn nọ́mbẹ̀ láṣẹ Elédùmarè láṣẹ Elédùmarè ìkorò kò ní wọlé tèmi ìkorò kò ní wọlé tiyín èmi akúkú mọ́ sọ pé àyún lọ àyún bọ̀ òun lọ́wọ́ yún ẹnu bí àwọn bàbá wa ti wí nù èmi lẹ rí lọ́sẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ ọba òkè gbogbo yín náà tẹ́ ẹ̀ ń wò mí ojú yín ò ní fọ́ etí yín ò ní di láṣẹ Elédùmarè gbogbo ìdáwọ́lé tiyín àti tèmi ìkorò ò ní wọbẹ̀ àrìnà kórè o àfòyà ibi àní ṣìgbé àní ṣìṣe àní ṣìsọ láṣẹ Elédùmarè gbogbo ibi tí èmi àti yín wá rúgbódé tá a ta gbògbòdé pẹ̀lú àṣẹ lọ́wọ́ adẹ́ẹ̀dá ọba òkè ìkorò ní wọbẹ̀ in tó mí túpe nínú gbogbo tó jọmọ́ tiyín àti tí ò mí nínú gbogbo tó jọmọ́ tèmi àti yín àní kan ìbàjẹ́ nínú ẹ̀ láṣẹ Elédùmarè ìpàdé wa bí oyin tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ kẹ́ gbọ́ orin tí bàbá Jóbíewé tí wọ́n ṣe fún wa tán àwọn kan tiẹ̀ ti tún fi wáyà ránṣẹ́ pé orin tá a gbọ́ wọlé àwọn tó fẹ́ tún gbọ́ á tún náà ń bẹ̀ fún yín kẹ́ ẹ mọ́ gbọ́ kó tó di pé a júwe ẹ gbọ́ oríkì tí bàbá Jóbíewé ṣe fún wa ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà mo nífẹ̀ẹ́ yín o ẹ ṣeun o.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì bá wa pín ẹ ṣeun mo dúpẹ́ ẹ wò iwájú lọ̀pọ̀ ibi tí yóò wọlé sí ẹ̀yin tẹ́ ẹ pè wá wọlé ẹ̀yin tẹ́ ẹ fi oríṣiríṣi ọ̀rọ̀ gbóríyìn tẹ́ fi ránṣẹ́ sí wa lórí Facebook ẹ ṣeun mo dúpẹ́ o mi ò ní jọra mi lójú láṣẹ Elédùmarè àmọ́ ríra wa bá ìdùnnú ni ó jẹ́ pé gbogbo wa láṣẹ Elédùmarè ẹ ṣeun o. Àgbàlá mi kúnlé jòkó abẹ́lú mi la àgbàlá mi kúnlé fi tó kókó sáré. Àyàwá ní ibú bàbá mi ká. Àyàwá lọ́tọ̀ ìlú ayé gbàjú. Ọlọ́tọ̀ ìjẹsà bẹ̀rẹ̀ ọmọ ilẹ̀ òbí. Sẹ́ni bọ́lá ọmọ agodo pro ní mo yọ lẹ̀lẹ̀ lóru ẹlẹ́fà. Òkèkèké àṣàṣọ lóde ìgbàjọ gọdọ tẹ̀mí àṣàṣọ ẹ̀yìn ìjẹsà. Èyí tẹ́ rí lọ́jà ni wà fún mi nílé. Ayájídẹ̀rù lọ́tọ̀ ayé gbajú. Ó ń látọ́kùn ètò yẹn lórí Glo FM ní gbogbo ọjọ́ Sunday láago 4 ìrọ̀lẹ́. Gbogbo yẹn dà gírígírí. Ẹ̀rọ sìgẹ́sìgẹ́ kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gbẹ́tò tiwa. Ẹ wá nǹkan fìdí nílé. Arákẹ́yà fìdílé nǹkan kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gbẹ́tò tiwa. Abala mẹ́ta lè tó ọ̀hún. Àkọ́kọ́ orírun wa. Abala kan nìyẹn. Ẹ̀kejì abala mòye. Abala kan nìyẹn. Ẹ̀kẹta abala kíkanjú. Ẹ̀rí o. Bùkọ́lá Ayájídẹ̀rù tèmi ni òun gángan látọkùn ètò yẹn ẹ dákun ẹ wá nǹkan fìdílé ẹ yára fìdílé nǹkan. Yorùbá ló làṣà àṣà ní ti Yorùbá gbogbo ọmọ Yorùbá nílé lóko lóòdò lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa pátápátá. Orí jẹ́ ká ṣòwò ká jèrè ká kéré ọjà dénú lé ẹni tó ń ṣàjò kórí jẹ́ ká kéré délé o ìlàyé aláwùrà bí Ọlọ́run ọba oníjẹ́kẹ́ kú máa lójú ikú òní pààyàn wèrèwé kẹ́ẹ̀kéré ọjà wá sínú ilé àṣà ní tiwa Yorùbá ló láṣà àṣà ní tiwa. Ẹ ṣeun o bàbá Ajóbíewé adúpẹ́ fún ẹ̀bùn pàtàkì tẹ́ ẹ fún wa gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà tó ìpàdé wa bí oyin tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun ó dàbọ̀.